kisi. Ah, Jọkẹ́. Sure, okay. Sọ fún mọ́mí sí pé mò ń bọ̀, màá rí wọn later. Okay. Kisi. Yes, ma. Ṣé dáadáa gbogbo ilé wa ẹ káàbọ̀. Dájú nǹkan kan wà o. Ọ̀gá ẹni kò máa rí wọn níwọ̀lẹ̀. Èmi àti wọn náà rọ̀. Yes, ma. Ṣẹ́gun, mo ti kọ́ máa play ball nta. Màá fẹ́ jẹ́ sùn. Kisi. Mọ́mí, ṣé okay? Rí ní kò mọ lánàá kí ló dé? Mo lọ ṣọ́ọ̀ṣì. Okay, àdúrà wa gbà mà. Yes, ma. Ẹ bá mi kí dáàdì. Ẹ kí máa rí wọn lọ́la. Kisi. Ẹ ṣé gan ni mà. Yes, ma. Àǹtí Àjọkẹ́. Ẹ ká sí. My dear. Okay. Bí o fún kankan hàn. Mo ń bọ̀ láti ọ̀dọ̀ bọ̀dá tún jí ni. Ṣé wà okay? Ẹ̀gà ó pàdé àbúrò yìí lánàá náà. Ìyá ti lọ róúnjẹ. Lóòótọ́. Ẹ máa bá sọ̀rọ̀. Àná èmi ọ̀dà ògúnfẹ̀ ẹyọkan. Ìgbà tó máa gbóúnjẹ àbúrò yìí dé ògúnfẹ̀ méjì. Ẹ gbé síwájú ẹ̀. Mo tẹ̀ tún rò pé ibi ló ti rówó àbówú fẹ́wọ́ bọ́ nínú o pé ẹ mọ̀ nípa ẹ̀pẹ́ ilẹ̀ fóun lówó. Ọkọ tí mo ti fẹ́ sọ ni pé ògúnfẹ̀ méjì ó ti pọ̀ ju fọ́mọ 14 years old. Níbo ló fẹ́ jẹ́ sí? Èmi ìyàwó lẹ́gàn àpà. Mi ìjẹ́jẹ́ ìjẹkújẹ bẹ́ẹ̀. Mi ìjẹ ògúnfẹ̀ méjì rí o. Ọlọ́run rí mi. Ẹ kàn máa bá sọ̀rọ̀. Èyí náà wo ṣọ́ọ̀bù yìí bó ṣe empty. Ká ní pé kò ń ṣe gbogbo ìjẹkújẹ tó ń jẹ. Mo mọ̀ pé ṣọ́ọ̀bù yà ti kún jù báyìí lọ. Ìfẹ́ tí mo ní sí ó jẹ́ kí n máa sọ̀rọ̀ pọ̀ tí mò ń sọ yìí. Èmi ò dẹ̀ sọ pé kẹ́ bá wí o. Mo kàn ní kí n sọ fún yín ni. Ẹ mọ̀ ìgbà míì tí wọ́n bá jẹrú àmàlà tán omi lẹ́yìn kí wọ́n mọ̀ kò sómi dá lára gan. But Sprite lòun èmi dẹ̀ mú omi tí wọ́n ta 10 naira lè mímu. Ẹ ṣé. Màá rí later. All right. Tọ́ mi tẹ̀ ní ìdí mílò ọ̀pọ̀ tó lọ bẹ̀rẹ̀ kí wọ́n mówó ní màá rí later. Ẹ ṣé gan. Ẹ ṣáájẹ́ wọn ṣá. Ẹ wò ó dúpẹ́ owó ń yá. Ẹ ṣé gan. Ṣé lóòótọ́ ni? Lọ́sàn-án kí la jọ jẹ? Gàrí la jọ mu. Ìwọ́n jẹ ògúnfẹ̀ méjì. Àbí bẹ́ẹ̀kọ́ wọ́n jẹ ògúnfẹ̀ méjì. Ó lọ jẹ ògúnfẹ̀ méjì. Wọ́n lọ ṣàkáàtì ṣọ́ọ̀bù, wọ́n lọ sọ pé òun láǹkàtì ṣọ́ọ̀bù ṣe fún mi. Olóòfò ó jẹ ògúnfẹ̀ lọ́wọ́ sí báyìí láti wá sí ìtajà láti fi wá fọ́ orí ẹ̀ mọ́lẹ̀. Títẹ̀ lọ́ba ẹ̀rẹ́ máa ń àwọn ètò. Ẹ jẹ́ kí ṣọ́ọ̀bù mi jáde kúrò jọ. Olóòṣì ìwọ wọ́n tó mojú ẹ̀rí wàá gbà ó tó ògúnfẹ̀ méjì. Ọba ló ti ṣòro sọ kò lè láǹkàtì ṣe fún mi. Nígbà owó sùn ojú tó kó ẹ wá kan ṣe. Wọ́n ti fi ìbàdí gbọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́. Wọ́n ti fi bèbè gbọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́. Wọ́n ti fi ìbàdí gbọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́. Wọ́n ti fi bèbè gbọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́. Kúkú sódòkòdé àdúgbò sódòkòdé àdúgbò. Isi ṣé mo sọ wọ́n má kọ́ mi jáde bí ọmọjọ mẹ́jọ kí ni problem rẹ̀ ṣé o fẹ́ ìwọ nẹ́ni ìwọ náà ìwọ nọ́tùlá bí ẹkún apọmọjọ ṣé ojoojúmọ́ rí kí n lè bọ́ kọ́ máa sọ̀rọ̀ rẹ̀ dán àwọn oníbọ̀ ojoojúmọ́ ìwọ ọmọ sí orúkọ rẹ̀ rèmúrò ẹ̀ ṣé dandan kó má sọ̀rọ̀ ní rédíò kákàkiri mọ́ máa mi jójú kákàkiri bẹ́ẹ̀ sọ̀hún kó sọ̀rọ̀ níbẹ̀ máa fún ẹni tìpa máa fún ẹni dọ́gbọ́n sọ̀rọ̀ ẹ̀sìn ṣé èmi jọ mo jọ ẹ̀sọ́ sí dán ọ̀yà àfihàn inú le kó la gbómi ẹ̀bà kaná gbẹ́sẹ̀ kí ló gbé lóṣè gbómi ẹ̀bà kaná kátikáti kí ni problem ọmọdé gan ìsúnmọ́ àwọn ọmọdé kí n lè kí n kúrò nínú ilé yìí.
Ní àpẹẹrẹ láti ìgbà tí ní àtúkọ́ mi sí ń gbé ìgbà ṣáájẹ́ yìí lówó lẹ́rù. Ọlọ́run ṣe fún yín ní glory àti strength ẹ̀yìn then what? Nínú tenancy agreement tẹ fún wa technical sign ẹ kọ wípé everywhere ni a lè lò apart from yàrá yìí yes or no. Bẹ́ẹ̀ ni go ahead go straight to the point. Bẹ́ẹ̀ ṣe rí mi yìí mi tí ì sùn láti àtàná. Má máa sọ yẹn di issue fèmí ńgbà wo ló ń sùn kò sígbà tó máa ń sùn tí abẹ́rẹ́ bá bọ́ọ̀lẹ̀ o máa gbọ́ so pé mi ò tí ì sùn yẹn kò ń sọ̀rọ̀ so say what you want to say and let me hear you. Well ní àná mo yọ àná yẹn lẹ̀ láti ṣe ìṣòro kí n bá Ọlọ́run mi sọ̀rọ̀ ṣó ti yé yín so ìgbà tí mo tún wá ń ṣe tí mo bẹ̀rẹ̀ praise and worship mo gbọ́ pé wọn kàn ń pariwo èmi tẹ̀ feel pé bẹ́ẹ̀ lómi ń ṣe ìṣòro ni mo wá fẹ́ wo ibi tí ariwo yẹn ti ń jáde mo wá ń tẹ́tí sí gbogbo ilẹ̀kùn àwọn tẹ́nàntì yìí mo lọ sọ́dọ̀ Papa Adéwálé mo pé ariwo ọkàn ò jáde láti ibẹ̀ ìyá aláta náà kò sí ariwo ìgbà tí mo wá tẹ́tí sí yàrá Chioma mo gbọ́ ariwo. Irú sound wo ló ń gbọ́ nínú yàrá ẹ̀? Mo kàn ń gbọ́ ariwo yẹn mo bó ń gbàdúrà ni ó kọ̀ dẹ̀kan náà mo ń gbọ́ hu ha he ṣé díẹ̀díẹ̀ ṣe ní jẹ́jẹ́. Ṣé o ò gbọ́ wọn sound wọlé látọwọ́ ẹ̀yìn? Kí má parọ́ mo gbọ́ bọ̀ kó má dá pé alásọjù ni mí alásọjáàmù mo gbọ́ o. Good morning. Wá bí báyìí. Ṣé wà pa? Meanwhile, that thing wey I give you yesterday. Hope say e work well well. Ó ṣiṣẹ́ dáadáa mo sùn lọ́gán reason tó fún mi ó ti yé mi thank you for that. And ìwọ nǹkan tó sọ lẹ́yìn wọn yẹn bá mi fi ìdùnnú àtayọ̀ repeat ẹ̀ lójú wọn wọ́n fẹ́ fi oríire wọn gbọ́. Bàbá ẹ jẹ́ kí n máa lọ màá rí i later mo ní nǹkan láti lọ ṣe nílé. Come back here. He say make you repeat what you tell am. Oya talk. Àní tó sọ fún mi ṣebí wọ́n ló sọ fún mi pé òun gbọ́ àwọn sáǹdì kan nínú yàrá pé ọkùnrin kan wà pẹ̀lú ẹ̀ tó ń pẹ̀lú ẹni. Ìgbà tí mo sọ̀rọ̀ ṣé mo dárúkọ ni mo ní mo gbọ́ pé àwọn èèyàn kan ń ṣe ìṣòro àwọn kan ń pariwo wọ́n tí mo sọ fún yín nìyẹn náà. Hey, Chineke me. Come, no be me cause am for you because Chineke God wey give me this breath. Come give me this cash. You no take am do pasha. You dey hear? So make you do wetin make you mind your business. If not, the thunder, I repeat, the thunder wey go fire you. E go come from your village, come jam you for this Lagos. Mo fi Ọlọ́run bẹ̀ ẹ́ jẹ́ kí ọmọ ìwọnú ẹ̀mí kó sọ̀kalẹ̀ ìpè yẹn kẹ́ ẹ wá ṣe amen finally àbí kí ló fẹ́. See anybody, any of una for this cover, both you o, both ìyá aláta o, both all of una wey dey talk my matter, thunder go fire una. Sórí gbogbo èpè tó ń ṣe yìí tí èmi ń tọ́jú ẹ tẹ́ni ẹ̀ ń fún tó rá ló ń fún ẹni ní sound tó fún àìrí tó dùn lágbára náà rí ọmọ yìí pé máa lọ. Àmì ẹ ṣe ìdájọ́ dáadáa látàárọ̀ ni. Dúró báwo ni ó ṣe jẹ́ sí ẹ. Na bí àbúrò mi náà ló ṣe jẹ́. Àbúrò ló jẹ́ sóun náà ìwọ tó ló jọkùnrin báwo lòun ṣe jẹ́ sí ẹ. Chioma wetin you dey create? So dem do you now? Wetin do you now? Wetin do you now? Who be àbúrò now? Stop am na play stop am o. If na play stop am wetin. Ẹ̀gbọ́n lórí burúkú ni yín ní láàárọ̀ kùtùkùtù Monday. Síbi sí trouble now. Wọ́n ṣe nínú ilé yìí ni. Síbi sí trouble now. Who dey pay us rent now? Bàbá ẹni mo kọ́ bẹ́ẹ̀ lọ́sùn yìí now. Kí ló ṣe now? Okay, dodo má bínú. Ìwọ ni wọ boyfriend ẹ oh lovely tó jẹ́ pé ní inú ilé mo mọ bí mo ṣe ń tọ́jú wọ kí ni power tí wọ ní lórí ẹ. Bàbá gba ewé iṣẹ́ lọ o àròkọ ni músíìkì o ọlọ́ọ̀rọ̀ àgbọ̀ bẹ́ẹ̀ ń wọ mi ìlàsọ ọlọ́ọ̀bọ̀ kan kéré lójú ni mo dàgbà sí gùn gan o ọgọ́ mọ̀ ìyá ẹ̀ ọmọ gbogbo àwọn tó gbé kankan tó mọ̀ mi gan ó mọ̀ ìpè wọ̀ bí àwọn rẹ̀ mo wà ayé ọlọ́ọ̀ gbogbo tó lọ́n dá lókè láàmì kò ṣe bí ti bí o lẹ́yìn tó bá lọ gbá mi rẹ̀ mọ̀ ìyàwó yẹn lọ gbá o ọlọ́ọ̀ àti pé bẹ́ẹ̀ ń wọ mi yìí gbogbo owó lẹ́nu wà mí ilé tó sùn yìí mo sanwó ẹ̀ o last month wọ́n ìkọ́ 2 years fún ọdún méjì mo kọ́ bẹ́ẹ̀ fún ọ̀nà kí ló ṣẹ́ náà. wọ́n owó ọdún mélòó ni wọ́n kó fún. Méjì náà ni mo fún yín. Lóòótọ́ ni pé méjì ni o tó ń sọ méjì ń sìn now mo máa fún ní rìsíìtì o bìlíìfù ó fún mi ní owó oṣù méjì.
bẹ̀rẹ̀ sí ní romance mi ìfáàkì mo ti kọ fún ọ̀tọ̀ òun ló dá mi padà sí lẹ́bùn kó ọdún méjì tí mo sáyẹ̀nsì nínú rìsí. títí lọ́dún babalá lọ kí ló ṣe ń gan náà ẹ wá mo ti sọ fún ìdá ìpè ṣé gbogbo kiri tẹ̀ wò yìí ojú yẹ kọ́ bá wa wò lásán ni. I don tell you say this thing you go take for you go chop am and you your man go kill you one day make we dey go jare. ọkọ yìí o make we ọkọ yìí o àwọn ló ṣí olórí lè fọ́ máa hand o. babalá lọ máa ń sọ fún àgbàyà ní so èyí gba owó 2 months instead of owó 2 years lọ́wọ́ chioma sọ fún àgbàyà ní èyí oníjẹkújẹ òṣì ó ń pẹ́ ojú ilẹ̀ fi rí ẹni yìí àti kíní yìí kò ní bà ẹ wọ ọmọ ṣe. My lady Alata wo nǹkan tó fi ń kí mi ní àárọ̀ Monday tí wọn náà dẹ̀ wà lọ́wọ́ mọ́ọ̀lù ó jókòó sínú mọ́ọ̀lù ẹ̀ ò ń ṣe business ẹ tó yẹ kó lè lé gbogbo àwọn idiot yìí dànù ìyẹn ò dẹ̀ lè affect wọ you are paid for last month tó bá ti dọ̀la kó mọ́ mọ́ọ̀tì yìí wá ní. bàbá ẹ wá gbèsè ọ̀rọ̀ yín orí burúkú tèmi àtọkọ mi kó dénú ilé yín tó ń bá wa tàfi tẹ́ẹ̀fì rí nǹkan kan ṣe sí wa tó jẹ́ pé inú ìsọ̀ yìí náà báyé ayé olú ẹ̀ ń bàjẹ́ mọ́ ju ìsọ̀ yìí náà ni ṣọ́ọ̀bù la fún yín lówó látọ̀rí ọdẹ kẹ́ parí ẹ̀ ní parí àti ibi tẹ́ ń kówó sí. Èmi ò ní wẹ̀wẹ̀. Ẹni pé àbájá bàbá òṣì ni bàbá yìí. Ìyá Alata kí ló ṣẹlẹ̀? Rí sí rédíò kò sí nǹkan kan máa lọ à ń ṣe fàájì ni. Kí máa lọ? Ẹ ní gbà kan tí mo sọ fún yín gbọ́. Bàbá ìwà jọjú wò mí ni bí mo ṣe wẹ̀ léwẹ̀. Ìkànnì yìí o kò yẹ kẹ́ ṣe báyìí náà ata lọ́hùn. Àǹtí Rísí tètè mi ni mo máa jókòó. Ẹ̀yin lè máa sọ fún mi pé tí n bá ti ń wẹ̀ pé bàbá yìí máa wá ń yọjú wò mí. Ẹ tún kọ́ mi débi pé tó bá ti dọ̀sán ìní o lẹ́yìn ìgbà tí mo ti wẹ̀ tó kì í ṣe bí ẹni pé mo tún fẹ́ lọ wẹ̀ kí n dẹ̀ dáta sí bàbá yìí lójú ẹ̀yin kan lẹ́tún fún mi láta gígùn Àǹtí Rísí. Rí sí rédíò ó wá bá mi lẹ́ẹ̀kan olódìdí 200 ló fẹ́ sáré lọ fi ra kan èmi dẹ̀ mọ̀ pé ìyá Alata atarodo tòmátì kankan ló ń ta kó ń tata gúngún. Mi ò mọ̀ kó máa dáta sí lójú. So ìwọ ló plan ẹ̀ ayé o tiẹ̀ ìwọ wò Ìyá Alata èmi ò sọ gbọ̀ngàn báyìí o èmi ò mọ̀ kó máa dáta sí wọn lójú náà ọ̀rọ̀ ni mo ṣe yí o èwo ni. Rí sí rédíò ìwọ ló sọ fún pé kó wá dáta sí mi lójú. Àǹtí Rísí ayé ní ká o ayé ní ká o kò ń ṣe gbogbo nǹkan tó ń bá ní kí wọ́n ṣe ní láì tó wá. Ẹlẹ́rọ̀ mi ìwà ni màá ṣe tẹ́tẹ́ ayé mi o àmì o. Lọ́jọ́ mọ̀ọ́rẹ́ jẹ́ ọlọ́run mi látọ̀dọ̀ rẹ wá. Lọ́jọ́ mọ̀ọ́rẹ́ mọ́ ọlọ́run mi látọ̀dọ̀ rẹ bọ̀ o. Ọlọ́run mi ṣe tẹ́tẹ́ ayé. Mo ná yányán ọlọ́run lórí wọn lè dọ́gba mi lówó ẹ ohun ẹ pa mí kú náà yẹn ohun ẹ̀sùn dàbí ohun ẹja rọ̀ bí ohun àwọn iyemọja ó dàbí ohun àwọn iyemọja bí ṣe fẹ́ àkàfẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ mo máa ṣe tí bá ti tibúṣẹ́ yìí mi lọ tí bá ti dé máa mú ẹ kò tọ́ pé Àlàbí dókítà Àlàbí akábá mi kọ́ ẹ ní orin ẹ̀mí ìwọ náà wá ká flow ní gbòòrò sórí àwọn ọ̀rẹ́ mi wọ́n ti pè mí wọ́n ní kí n máa bọ̀ náà já iṣẹ́ tí aláfẹ́ ṣe yẹn ọ̀sẹ̀ kan máa lò yín náà tó níbẹ̀ á lò Tuesday ọ̀la Wednesday Thursday Friday tó bá ti di Saturday máa kà wá sí ilé tó ti yẹ bẹ́ẹ̀ yẹn màmá bá ẹ so má bínú aya mi jọba mi manage owó ìyókù ní ọwọ́ mi. Wo 1,000 yóò ràn kankan nínú gbogbo wọn tó wà nílẹ̀ yìí. Mo ti wá rántí nǹkan mo ti gbàgbé pé mo ti rí àwọn báyà sí mọ́tò yìí. bọ̀dá kan tó ń gbé ládùúgbò wa tó ń ṣiṣẹ́ lówódé mo ti bá sọ̀rọ̀ mọ́tò yìí tẹ́lẹ̀ ó dẹ̀ ti béèrè lọ́wọ́ mi pé bó ni o ṣe ayé mọ́tò wa ti kúrò ń bó ṣe wà mo dẹ̀ ní kò kúrò ń bó ṣe wà pé kó wá gbé ó ti lóun bọ̀ títí fọ́ ìrọ̀lẹ́ ìní á kówó fún mi. mọ́tò wo. mọ́tò wa iná ni. mọ́tò mi. jọ̀ọ́ kí lorúkọ mọ́ nìyẹn. ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ àbí kí ló ti ń pè ládùúgbò. ìyá ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ayé ẹ̀yìn èmi ò fọ bẹ́ẹ̀ Olódùmarè á ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ayé ẹ̀yìn ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ṣó òun ló ń sa oògùn sí mọ́tò mi tó ń gorí odó mo náwó náírà lówó mọ́tò mi mo ṣe pàdé fi ta ẹ̀ tán mi ìrówó kùn mo di páàkì ẹ̀ sí ibẹ̀ débàjẹ́ fi ilé olórí burúkú ní mi gbé ló fẹ́ bàtẹ́ mi jẹ́
dédìrè rí tèmi bàjẹ́ tó ti yẹ ẹbẹ yẹn dáwọn olówó púpọ̀ wọn fi òun fẹ́ ra mọ́tò mi lọ sí owó dí onírin mo dàbí èmi mo fẹ́ ta mọ́tò òun. ọkọ mi mo ti sọ fún yín nígbà tá à ń kó bọ̀ ọ̀nù lé mo ti sọ fún yín mo rí súrà lé ìpele yìí ò ń ṣe lé gidi àwálẹ̀ dẹ̀ ti délẹ̀ náà nìyẹn bá dẹ̀ ti jẹ́ pé mọ́tò yín la fi máa fá wàhálà yà á fi fa ni. mo mọ̀ bí mo ti ṣe mistake ọlọ́mọdé yìí sùlígbà mo ti sùlígbà tó ti yẹ ẹbẹ yẹn bẹ́ẹ̀ tí ẹni bá fẹ́ fi díka ta ohun ìní mi Olódùmarè àbá yí ẹ̀jẹ̀ yíba rí bọ́ ẹ̀ wo Olódùmarè ṣẹ̀ǹkẹ̀ṣẹ̀ àbí kó ti kókó ẹ̀ ògùn láka yá pọ́n. níṣẹ́ ni máa ta mọ́tò yìí o tó ń bá wa kó wẹ̀dẹ̀ máa ń ná débì kan nígbà tẹ́ bá máa dé níbi ọjọ́ 4 àbí ọjọ́ 5 tẹ́lẹ̀ máa dé ẹ bá nǹkan lè nǹkan tó bá dẹ̀ bá ńlẹ̀ náà lẹ́ máa bá mi máa ta ni o. jọ̀wọ́ aya mi fẹ́ ká pariwo tè títò mi fẹ́ ká pariwo sọ̀rọ̀ o torí àwọn ọlọ́tẹ̀ yìí inú lé yìí o àwọn ológun búkú jẹ̀bú dédé wọn lọ́tẹ̀ àwọn èyí o ọ̀yẹ̀yẹ́ mi ni wọ́n ń wá ṣó ti yẹ ẹ mọ bẹ́ẹ̀. mọ́tò tó ti gorí odé láti ọjọ́ ìlà sórí mo bẹ̀rẹ̀ máa dé àwọn ológun púpọ̀ máa tún náà ká ṣẹ́jú sí ẹ o mo ní kó máa pariwo fi owó kékeré ni mo mú kó wá àwọn àlọ́ òbí owó ńláńlá ni mo mú fún ẹni tí ó ti yẹ ẹbẹ́ yẹn jọ aya mi jọ ọmọ ìké mi do ọmọ ìké àwọn olówó púpọ̀ ìkẹ́ tí bọ̀ nù wọn ìkẹ́ tí bọ̀ wọn lójú ẹ̀ nù jọ ẹ̀ so mi wá jọ ṣé o gbọ́ lẹ́wọ̀ aya mi lọ́wọ́ adúró tiẹ̀ o. Yálàtà ṣùsì yálàtà ṣé mo lè rí bí 5,000 yá lọ́wọ́ yín bẹ́ẹ̀ ẹ jọ. 5,000 kí lè fẹ́ fi ṣe. ẹ̀yin máa wọrí tí ẹ kọ ìyá mi 5,000 bí mo ṣe ń jáde lọ tí bá ń dé ẹ ṣàmọ̀ máa sanwó yín. tí o máa òun fẹ́ gbà ẹni mọ̀ ọkàn ni ṣé wo ní òwò kó ti tásìkò báyìí tó máa wá bísíǹsì kan tó máa ṣe. business bí irú business wo. ìwọ náà wàá búlà kan kó wá pure water sí kó wá wá àdúgbò gbogbo àwọn tó ti ń ta blọọkù tútù blọọkù ńláńlá kó gbé sẹ́gbẹ̀ẹ́ ní káàdùn tó máa ṣòwò ń bẹ̀ yẹn nígbà tó bá máa yẹ kó sẹ́ni tó máa rí ìwọ tí wọ́n ní rajà lọ́wọ́ ẹ o. ẹ jọ Yálàtà ṣé ẹ ti mí mi tẹ́lẹ̀ ni àbí èyí rò ọ̀rọ̀ wo lẹ ń sọ kí a dúró èmi bí mo ṣe tó pẹ̀lú gbogbo nǹkan tí mo pọ̀ yìí kí n gbégbá pure water sí ẹ̀gbẹ́ ibi tẹ́ ti ń tata. wo mo bẹ sọ̀rọ̀ bí àbúrò torí mo nílò ẹ náà lábúrò ìmọ̀ tí màá gbàgbọ́ mi ni mò ń gbà ẹ́. èmi Chioma àbúrò tí a kò máa ṣẹjọ́ lọ́wọ́ yín Ọlọ́run kò sí ẹjọ́ lọ́wọ́ yín ṣé nítorí ẹ sáré gba one ẹ ti bímọ lẹsẹ rẹ pé èmi àti wà ní lẹ́fù kan náà ẹ wo ẹja padà ẹ má gbé ẹ wá wetin dey worry you now. Hey, Jesus. ìgbà tó máa kó délé òkè báyìí ní gbogbo nǹkan tó ń ta wa. kí ni ó sì dúró síbẹ̀. ó ti wálẹ̀. èmi ń sọ tèmi fún ẹ kó tó di pé ó máa léètì Chioma lọ gbégbá pure water kájọ máa ta nǹkan tá a jọ ń tà ń bẹ̀ kí wọn náà máa tà bí mi náà ṣe ń ta ìwà máa ta o gbogbo wọn tó ń tà ló ti dùkú déètì tọmọ ẹ lára. so gbogbo àtàmọ̀ tẹ́ ẹ̀ sọ látàárọ̀ ẹ ní 5,000 yá mi àti ti bá yín o wọn láìtàlá your own don done. I no blame you shebi na me carry my 2 left legs come front of your house come borrow money na why you dey tell me my life history make me a Chioma come go dey sell pure water for beside your pepper. No be today I get what to tell you. Yeah? Àbọ̀wá bá lọ̀rọ̀ yín. Eléyìí náà máa tó wálé. Ọmọkọ́mọ mo ṣì. Kí ni wàá máa fi wọn 5,000 naira? Nígbà tí mi bá dúró nùrù látàrí tí mò ń tata. Kí wọ́n á máa fayé mi ṣiṣẹ́ kí n máa kó fún ọmọ burúkú ọmọ rádàrà. Now only you walk go tell Abeke say I dey sleep with her husband. Wetin concern you? I go take this yash kill you. No, Abeke no get yash shish me o. You dey hear? Na so you go take carpenter say me schoolboy na my boyfriend. This your mouth. Na me go kill you today. Na me go kill you today. Which landlord? You dey crazy? Shut up. Na me go kill you today. Wait concern you. You are broken too much. Wetin concern you? Na me say I go get big here. Chioma, wetin happen now? Wetin now? Wetin happen dey do you now? Dey do you now? You dey see am pikin? Wetin dey do you now? Enu Working person, wetin you do now? See you know say na everybody for this company know say this girl na Elenu Mariba so. No see where she see, where she no go use her mouth talk. So today I wan teach am lesson. wetin dey do you now? Working person, wetin happen now? Wetin happen? I say clear up toothpick. Wetin happen now? School boy. See if they born your papa well, to ma be your like child talk.
àti rí sí pẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀ náà ẹ bó ṣe gbé yín ẹ ti jẹun ni. mo wà nínú àwẹ̀ ni. ẹ wà nínú àwẹ̀ ni ó yá kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ mo fẹ́ gbọ́. the boy will talk. School boy èyẹ bèrè nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀. ṣé máa follow me to wetin happen now. Baby, we go talk when we go inside. Hey, talk now. If they born you well, if I hear film for your mouth, if I hear film for your mouth, patana I agree. Hey, body can very risky o. Èké àdúgbò Body can very risky o. ojú tó lé. Ìjọba ìjọba ẹ̀jẹ̀ ọ̀rẹ́ bọ̀ mọ́. Ẹ wá kan ṣe. Ayé ti bàjẹ́ Wọ́n ti fi ìbàdí gbọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́. Wọ́n ti fi bèbè gbọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́. Wọ́n ti fi ìbàdí gbọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́. Ìyá Michael, ẹ̀rí nǹkan tí mo rí sí yẹn ni èyí fi ṣe. Ọ̀pọ̀ yẹn ó bá ìbí ẹ̀ sùn. Ìbí ẹ̀ ló tún sanwó. Àǹtí rí sí. Báwo lẹ ṣe mọ̀ fún ìṣẹ̀bára wọn sí? Ọmọ wọn dáadáa ara àbọ̀ yẹn ẹlẹ́kẹta ti máa rí lélẹ́yìí. Àǹtí rí sí. Ẹ wò. Mo gbé ìdílé oúnjẹ bẹ́ẹ̀. Ẹni tí mo wà ń ta igan mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ wá ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ilé gbogbo ẹlẹ́dẹ̀ ń rí. Ẹ̀yin mọ̀ pé wọ́n ti sọ mi ò níṣẹ́. Wọ́n á ti jókòó sínú ilé gbogbo ẹ̀rù fìlàjì tẹ́yìn náà máa ń ṣe gbogbo ẹ̀ ní máa ń rí. Ẹ kúrò network. Wifi 2,000. Àǹtí Rísíkà, àrítẹnimọ̀ wí. Tí ń bẹ lára yín. Tí ń bẹ lára yín. Fine. Má tiẹ̀ pọ́lájì mi rárá. Don't pọ́lájì mi. Gẹ́gẹ́ bó ṣe rí, mo ti tilẹ̀kùn yẹn. Mo ti tì í, kò sáyé fún ẹ láti wọlé. Ṣé mo kí tí wàá bá mi ṣe é sì? Wàá bá mi gba ẹ̀yìn géètì bẹ́ẹ̀ yẹn. Wàá wọlé gbogbo ẹrù ẹ àti èyí tó tóbi àti èyí tó kéré kó lọ kó gbogbo ẹ̀ jáde. Mi ò fẹ́ rí ẹ mọ́. Lórí kí là ń fà? Ẹ máa jẹ òjà kí tó kúrò ní láàárọ̀ yìí. A lè má jà. Ṣùgbọ́n nípa yìí a ti ń jà ń sìn tí ẹ ní sùúrù ibo ló ti mú ọ sí? Ibo ló lọ? Wọ́n kàn sáré gbọ́kadà àwọn jáde ń sìn ni. Ìwọ gbọ́kadà. O gbọ́kadà ló sáré jáde. Lèmi wà nù pọ́lọ̀ ló lè wá sọ fún mi pé mò ń jáde o. Wọ́n mi ṣẹ̀ṣẹ̀ kí máa lọ tó kì í mọ̀ náà. Fáì, o ṣẹ̀ṣẹ̀ máa lọ tí mi ò kí ń mọ̀. Mo kàn ń gbọ́ ni, ṣùgbọ́n lẹ́ni báyìí mo ti wá mọ̀ báyìí. Mo ti wá mọ̀. Ìwọ Mojí, ta ni arákùnrin tí ẹ ṣẹ̀ṣẹ̀ bára yín sùn tán sí kódà tó tún fún lówó? Bá mi sùn. Yes. Fún lówó. Bẹ́ẹ̀ni. Nítorí pé àgbàdé fẹ́ travel báyìí sí lóní kí n máa sì gbọ́kànlá kí n máa sáré máa bọ̀ lóòlè wá bá mi lé kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Tí orékè iná mọ̀ ọ̀rọ̀ ajá ọ̀rọ̀ yà gbà là ń sọ yìí tó bá jọ olówó dé báyìí sí wọn máa lé ọ̀ka kiri tí mo wà gan sáré pè mí ni mo yẹ pè yí pé kí n sáré gúnyàn travel. Kò sí wàhálà tó bá jẹ́ tówó ni màá fẹ́ lówó kò sí problem. I trust you. Olórí burúkú mà ni wọ́n máa yí o. Má ṣàǹfààní olórí burúkú mà ni arábìnrin yìí. Ọ̀tọ̀ nìkan tó wá sọ fún mi níbí báyìí o. Mi ò mọ̀ wípé bọ́rọ̀ ṣe rí ni ẹ o. Jọ ń torí Ọlọ́run ìwọ mo fẹ́ bẹ̀ má bínú. Mo wà ní pálọ̀ mo kàn wò jáde ni mi ò wá rí ẹ. Ló dẹ̀ sọ wípé òun rí yín báyìí ló ní òun rí yín kódà tó tún fún bọ́ yẹn lówó. Jọ má bínú ìwọ ni mo fẹ́ bẹ̀ báyìí ìwọ mo fẹ́ bẹ̀. Ó ti yé mi báyìí kò sọ̀rọ̀ má bínú kò sọ̀rọ̀ ẹ̀bẹ̀bẹ̀ ẹ jọ ta ni má ṣàǹfààní náà tó wá sọ fún yín kóun rí mi. Rísí ni. Rísí ló sọ. Ó máa ṣorí burúkú. Àmín. Ó dà tí Rísí máa bàjẹ́ ni. Àmín. Torí mo kàn fún ọ̀nìwọ̀ olówó níwájú ilé lásán ó ti wọ́n dé jalè mi rú. Mi ní kó má ṣẹ̀ mi o wọ́n tó wọ́n ti ṣẹ̀ mi báyìí ó ti dọ̀wọ̀ ó ti wá jọ tán ó ti máa bá Rísí fà. Má bínú. Láyé ẹ̀ kò ní jọ́ lọ́wọ́. Lóòótọ́ ló ti ṣe léyìn náà ṣùgbọ́n jẹ́ ká yáfẹ́ ẹ̀fọ́ lọ. A ṣe báyìí lákọ̀ọ́ bá mi ṣe láti mọ̀ mi. Tí ń bẹ lára yín o. Ọjọ́ méje ni. Ẹ káàsán o. Ṣabaláyọ̀ké ọjọ́. Ìyá ẹlẹ́ta. Ó ń bọ̀ o. Olùgbòrò mọ́jò kó tọjà gan pàápàá. Kájé wa. Adúpẹ́ kásán. Atarodo kọ́ yìí. Ẹ dákun rodo yìí múrí kan. Eléyìí kan pè ní tàtàṣé àbí kí wọ́n pè. Báwa ni. Báwa lélẹ̀ ọ̀dà òun náà múrí kan tòmátì ní
onímúrì kan kẹ́ wá rí eléyìí náà àlùbọ́sà bí ṣe ń sọ nìkẹ́ mọ yípo múrì kan ló náà. ẹ wo bàbá mi tí yín òkùnkùn ní bàjẹ́ ṣé rí gbogbo nǹkan ti yí padà gbogbo nǹkan ti change gbogbo ìtẹ́ ìsọ tẹ́lẹ̀ yẹn ayé àtijọ́ ni ó ti yé yín tí n bá wá ní fọ̀rọ̀gùn fún yín gbogbo nǹkan tí mo lè bá yín ṣe ní pé kí n bá yín kó gbẹ̀ ní 150. 150. bẹ́ẹ̀ ni bàbá mi. 200 pẹ̀lú lílọ o. ẹ mú lílọ ń kó bẹ́ẹ̀ ẹ rí 150 àbí gbẹ́lẹ̀ pé òun gangan ni tó dáa ṣùgbọ́n sọ àmọ́ tó kù báyìí sí. bóun mo ṣe kọ́ ẹ pé wọ́n ṣe ń fọwọ́ lọ́ta oníwàmọ̀ yí báyìí lọ́ọ́ kó pẹ́lẹ́ bí etí ni kó kúnná bí etí ó ti gbọ́. kí ló dé ṣẹ́yìn lẹ fẹ́ ṣe àbí sùlíà ló fẹ́ ṣe. sùlíà ni mi ń lọ bí sẹ́nu kí n tó dé ẹ̀hìn láti ṣe bẹ̀ kalẹ̀. ìyàwó yín kọ́ kí ló ṣẹlẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ní tá a bá ti dé di ìrù ó ní káfò sùlíà mà ti fi mílẹ̀ lọ́kàn kó òru kan. ó dà ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ gbàtà fún sùlíà kó máa lọ lé. sùlíà mo ti ní kó o ṣe ni o ṣe o ọ̀ya tètè máa lọ mi ní pẹ́ dé ọlọ́run jẹ́ ara jẹjẹun. ṣé ẹ̀yin kọ́ ni àǹtí rí sí ilé wa sọ fún wa pé ìyàwó yín kò pẹ́ tẹ́ kó délé ó kó gbogbo ẹrù kúrò nulẹ̀. bẹ́ẹ̀ni ìyá sùlíà kókó ní lọ́sọ̀kọ̀ òru kan ẹ̀rí ọkàn dọ́mọ tèmi ń gbá àdágbé àdáfà ẹ̀rí náà ẹ̀rí ni ẹ̀rí kànga lọ́rùn mi. dáàdi wa tẹ́ ẹ bá ní sọ pé tèmi pọ̀ jù tí n bá sọ pé mo fẹ́ máa ràn yín lọ́wọ́ báwo lẹ ṣe máa lérò. tí mò ń bá yín mú aṣọ 2 mẹ́ta tí mò ń bá yín fọ tí mò ń bá yín sebẹ̀ tí mò ń bá yín àbí kílẹ̀ rẹ̀. ẹ má bínú o tí a mọ̀ pé ojú àlejò báyìí bí ojú afọ́jú ni èmi ẹ̀sẹ̀ dádúgbò yìí ni mi mọ̀. ṣé ẹ̀yin ọ̀dọ́kọ ní èyí. ẹ wo ẹ̀yin fọ̀rọ̀ kọ́lẹ̀ tí n bá bẹ̀rẹ̀ sí ní tọ́jú yín bóyá mo lọ́kọ àbí mi lọ́kọ ẹ̀ mọ̀. tí bá wá ń tọ́jú yín tí mò ń ṣe gbogbo àyẹ́sí àpọ́nlé yín ẹ mọ̀ gbà tó yẹ kẹ́ ẹ wẹ̀ ẹ mọ̀ gbà tó yẹ kẹ́ ẹ gbé irúgbọ̀n ẹ mọ̀ gbà tó yẹ kẹ́ ẹ wẹ̀. ẹ dẹ̀ bá mójútó sùlíà náà tí yín náà ní bàjẹ́ tí bá ti wá wọlé o yàrá kẹta ẹlẹ́yìn bẹ̀rẹ̀ bọ̀dá sùnmọ́nù. bọ̀dá sùnmọ́nù. bẹ́ẹ̀ni ẹ ṣeun ẹ jẹ́ kí mi ètè mọ́ lọ kí n fún yín lówó yín torí owó ọkọ̀ náà. 150 lọ 150 lówó ní yàrá. bẹ́ẹ̀ni. ṣé kí n bá wá kí n kó bá yín kó change wà kí n bọ́ fún mi. onífi taari ẹsẹ̀ síwájú olówó ọkọ̀ olówó ọkọ̀. ìṣẹ̀lẹ̀ ẹ jọ ẹ bá mi fẹ́ nǹkan kan wọnú ojú. omi bọ́ sínú ẹnu ojú. ẹ má wulẹ̀ lómi ẹ ló ẹnu yín. ẹ jọ. ẹ ṣe kíá. ẹ là ojú ẹ. ẹ ṣe dáadáa. ìyá ọlọ́run wa. tẹ́tìrì fẹ́ mi. mo ń fẹ́ o àrè. mo ń fẹ́ràn kan o. ẹ yẹ bá mi fẹ́. ṣé ọmọ ọjọ́ òrè ni akọ mi kí ló ṣẹlẹ̀. wọ́n sọ fún kí bá ń fẹ́ irun lójú òun. kó bó sínú ojú mọ̀lẹ́ ní kọ́kọ́ ẹ bá mi fọ́jú mi. irun ẹ̀wọ̀n wetin dey worry you sef. ọkọ mi jọ school boy ni. wetin dey worry you. abeg calm down jọ. má gbé yẹn wá o má gbé yẹn wá o má gbé yẹn wá o. ó sọ fún kí bá ń fẹ́ irun. ṣùgbọ́n kó fẹ́ lọ wẹ̀ ni. mo ti ń bú omi yóò dọ̀rọ̀ ojú táwọn sọ fún ọkàn kó sínú ojú mi bá ń fẹ́. ó yá wèrè ni ṣé o ma ṣé o pa yín pọ̀. èsùn rẹ̀ pa ní pọ̀ ọba àkújọpọ̀ ọba àkújọpọ̀. ọ̀gbẹ́ni calm down ló bẹ̀rẹ̀ lẹ́yìn kò tó fi máa ẹ wo ṣe máa rí lẹ́tà darí ṣe gbọ́. kí ló ṣí ẹ gan. kí ló sọ fún mi. make I tell you I go wọ́. ẹ bá jà á. wọ́n ti fi bàdí kọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́ wọ́n ti fi bèbè kọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́ wọ́n ti fi bàdí kọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́. Àbẹ̀kẹ́ ọ̀rẹ́ mi. Báwo ni? Mo ní ìṣẹ̀ bàjẹ́. Èmi gan mi sí ẹ. Ọ̀dẹ̀ wá pè mí. Má bínú. Wọ́n ní ìṣẹ̀jú jábọ́ sínú omi. Kó ń jábọ́ sómi. Ó ní jíìsì kan. Jíìsì. Wọ́n ní ti jábọ́ sómi. Báwo ni tí kò lè jábọ́ sómi? Ṣé ọmọ máa ní?
èmi àti ẹ̀ alu ṣége sọ́ra lára. ìwà àti Chioma again. wá ti ẹ̀mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́tẹ̀ yìí. kí ló ṣẹlẹ̀? jẹ́tẹ̀ ni mo wà nílé o wọ́n á ní kí lọ kọlẹ̀kùn Chioma àgbà tí mo rí bọ̀dá kápẹ́ńtà tó jáde. bẹ́ẹ̀ ni. bọ̀dá kápẹ́ńtà kan náà. bẹ́ẹ̀ ni. nínú yàrá Chioma. bẹ́ẹ̀ ni. nǹkan kọ́. mo lọ sọ fún school boy èmi ò tẹ̀ mọ̀ kí school boy máa bí ẹ ṣe lọ bí mà nìyẹn bí tiẹ̀ ń wẹ̀ lọ́wọ́ ni pé kọ́kọ́ da ìgbàjúbọ̀ mi nìyẹn. ààbọ̀ ó yẹ kó jẹ́rìí ọ̀rẹ́ tó ní mólú bó ba fóònù mi jẹ́. ṣebí mo ti ní kò yé e já mọ́ àti pé ìwọ náà ṣe máa lọ sọ fún school boy gbogbo nǹkan tójú bá ti rí kọ́ lẹ́nu máa ń sọ. iṣẹ́ àmọ́ kí pàdé mi ní school boy náà bàbá yẹn dẹ̀ ń try fún Chioma bọ́ ọmọ òṣì ní Chioma wo jẹ́ ká tiẹ̀ pa ti Chioma ti ọ̀rọ̀ kan wà. ẹ̀yin ọ̀rọ̀ wo ni. mi ò mọ̀ bóyá kí n sọ àbí kí n má sọ. ṣé nǹkan kan wà tí wọ́n máa fi ń pamọ́ Fẹ́mi Àbẹ̀kẹ́. wọn náà ló kó sọ pé kò ń ṣe nǹkan tójú bá rí ló yẹ kí n máa sọ. tó bá sọ Fẹ́mi kò bá ní mi àti ẹnìkan la sọ fún mi kí ló ṣẹlẹ̀. mo ti fẹ́ lọ wẹ̀ mi omi wọ̀ wá yọ mo ní ẹ jẹ́ lọ pọn mi lọ́dọ̀ pàdé ẹ̀ so ìgbà tí máa délé yìí mo tẹ̀ ti pọn mi tán mo ti fẹ́ máa lọ ẹ̀mí yẹn kàn ní padà ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe é lóore bí ṣe lọ kọlẹ̀kùn ọ̀dọ́ yìí nìyẹn pé kí n bá ọ̀nkú sọ̀rọ̀ kí n dúpẹ́ lọ́wọ́ wọn. ìgbà tí ọkú máa ṣílẹ̀kùn. kí ló ṣẹlẹ̀. ìgbà tí ọ̀nkú máa jáde sí mi ọkùnrin burú o. kí ló ṣẹlẹ̀. ìgbà tí ọ̀nkú ṣílẹ̀kùn bí mo ṣe rí obìnrin pupa kan. obìnrin tó ṣe kí ni ó pàtó mi. jù ẹ lọ. ó dẹ̀ tún ó padà ó láyà ó nídìí. ju títí ẹ lọ. ju tèmi lọ. kí ló wá ṣẹlẹ̀ ṣé ó wá tajà fọ́kọ mi nàbí kí ló wá ṣe kí ló ṣẹlẹ̀. èmi tẹ̀ rò bóyá because tòun náà tóbi tẹ̀yìn náà dẹ̀ tóbi èmi tẹ̀ rò bóyá family ni àfìgbà tí mo rí pé ìró lóró. wọn ò bá wọn ṣe ọkọ yìí. ó ṣe kí ni nínú ilé mi nínú ilé mi. náà mi ìsọfún púpọ̀ yìí. Àbẹ̀kẹ́. Dúró. àwọn ẹ̀kú kò lọ́wọ́ yìí. ìbágun mi máa bí ẹ èmi alábàá ló ṣe wá máa gbóbìnrin olóṣì ọkùnrin olóṣì ọkùnrin. ìlàgùn tèmi máa wù ẹ́ ìlàgùn tèmi máa wù ẹ́ gbọ́dọ̀ sí wọ́n lọ́ọ́ bá kọ́ sí ìyá rẹ̀ ni èyí ò délé ìyá rẹ̀ ni wọ́n lẹ́ mi àlù yóò pa. bọ́lá ti bí ẹni bọ́lá ti bí ẹni ó ti ní kiri mú ẹbí ó ti mú bá wọ mí wọ́n lé ìyá rẹ̀ ni. Lísíò ayé o. Èké àdúgbò ojú tó lé ojú tó kó ẹ wá kan ṣe. wọ́n ti fi ìbàdí kọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́ wọ́n ti fi bèbè kọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́ wọ́n ti fi ìbàdí kọ́kọ́ mọ́ ẹ lọ́wọ́. ọ̀pọ̀ láti lé ní. kí ọ̀rẹ́ mi tún ṣe. yẹ̀yẹ̀ bí ọ̀rẹ́ jàkújàkú náà ni. kí ló ṣe àwọn ìṣèkọjá sí i ni nàìjíríà ìṣẹ̀dé ni kí ló ṣe ẹ sọ fún mi bá mi sọ̀rọ̀. wo mi tẹ bó ṣe wà yìí wọ́n ń jà ní orí mi ni bó ṣe wò mí. o kí ló ṣe gbogbo kílẹ̀ ṣe ṣẹ̀bẹ́ iná lajú ilẹ̀ ìyàwó yìí ó lọ fún 2 weeks ó ṣe ń bọ̀ ṣe wá ń bí ní ránkà gidi bolẹ̀ kò dáná ó dín ní ìyàwó lé pé kí n máa gbarú ẹ o. ẹjọ́ mi ni. ọwọ́ kẹ̀dẹ̀rẹ́ amóbi tó lọ. báwo ló yẹ bọ̀. ẹ wò ó kó má dàbí pé ní kòbókòbó ni mí mi ṣe máa ń wò mí bàmá kémi ò ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ mọ̀ pọ̀ rẹ̀ mi kò sí nǹkan tó máa ṣe tí mi ò ní mọ̀ sí ọ̀dọ́ ó kàn sọ fún mi pé mo fẹ́ lọ gbà nǹkan lọ́wọ́ amẹ́ríkánà ni o kò ní òun máa dúró síbẹ̀ fún 2 weeks because orí òkè náà ló dágbére fún èmi
pé òun lọ òun kàn máa yà ní ọ̀dọ̀ Americana ni. Kí ló dé? Orí òkè èdè ìkìlì. Ó ti kú. Àǹtí Rísíkà, àrítẹnimọ̀ wí. Tí ń bẹ lára yín. Tí ń bẹ lára yín o. Ìwọ ọmọkùnrin. So, ibo ló yẹ? Kí ló tó ń gbọ́ gbẹ̀gbẹ̀? So, ilé ọkùnrin ló lọ. Tọ́lá ní ọkùnrin. Tọ́lá ní ọkùnrin. Tọ́lá jẹ́ Amẹ́ríkánà. Tọ́lá jẹ́ Amẹ́ríkánà. Àǹtí Rísíkà, àrítẹnimọ̀ wí. Tí ń bẹ lára yín. Daddy, ọ̀dọ̀ yìí la sáwà sára. Ọ̀rẹ́ mi yìí. She's my very good friend. Ọ̀rẹ́ bí ọmọ ìyá ni wá. Àtẹ̀tí kúrò lọ́rẹ̀. Kẹ́kẹ́ bá mi help her because bó ṣe wà yìí, ọkọ ẹ̀ máa ń fìyà jẹ. Ojú ẹ̀ tó bàjẹ́ yìí, ọkọ ẹ̀ náà ni. And èmi tẹ́rí housewife ni mí. Mi ò ń ṣiṣẹ́, mi ò níṣẹ́ lọ́wọ́. Ọkọ mi ló máa ń bọ́ mi. Monday to Sunday ilé ni máa ń wà, mi ò ń jáde. But àmọ́ gbogbo nǹkan tó bá ń ṣe ládùúgbò gbogbo ẹ̀ ni máa ń rí. Even gan ó náà kan mi ò fẹ́ sọ lójú ọ̀rẹ́ mi bọ́ ẹ jẹ́ n sọ fún yín. Ìkan náà tenant wa ọkọ òun ó máa ń wà kà mọ́. Tuntun nìyẹn. Chioma yìí. Àwọn ọ̀daràn Chioma onídìí ńlá òde sọ fún mi. Mi ì fẹ́ bẹ́ẹ̀. Àrísí òde rádúró eléyìí ò sọ. Ó ń ṣe Chioma nìkan ṣo àti Yálátà. Màmá ẹ̀rí wẹ́yìn ọ̀tọ̀ mi ti bàjẹ́. Ìjọ ìṣàánú mi. Má bínú, Daddy, ẹ jọ̀ọ́ ẹ bá mi help ẹ. No, ẹ wò kò deserve gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí. Ó tún máa ń help ọkọ ẹ̀ business woman ni. Ìgbà mi á lọ fún 1 week. Ìgbà mi á lọ fún 2 weeks. Ọkọ ẹ̀ kò máa ṣe ṣàkàṣàkà káàkiri àdúgbò ni. Ayé Chioma ò ní dá. Ìmọ̀ ìjẹ́ kí sọ nǹkan fóun kó má dáa pé ní kébékébé ni mí. Kò ní dá fún Yálátà ẹjọ́ dájú ọ̀sán. Yálátà lè nọkùn. Dájú ẹ wo ẹ̀wọ̀n gbogbo ojú mi ṣé mi ò fá ìtò ni. Ọ̀fà. Ó ṣe ní nǹkan tó yẹ kí n sọ fún ẹ. Ẹ kì í sọ tipẹ́tipẹ́ ìyá olómi. Bàbá ìyá olómi tó bá rí ìyá olómi ò ga jù báyìí lọ. Ìyá olómi ò níwájú kò lẹ́yìn bàbá ẹjọ́ ìyànú mi. Fọkànbalẹ̀ aláṣẹ. Má mi sọ nǹkan tó máa ṣe. Daddy, ẹ mọ̀ nǹkan owó ìjókòó jẹ́ mo fẹ́ kí ẹ já fún ọkọ ẹ̀. Kókó ẹ̀ kó má nà ọmọ kó tó má máa ṣe ṣìnà ọmọ. Olúwọ̀ náà nìṣẹ́. Mi ò níṣẹ́ bàbá Monday to Sunday ilé mi máa wà. Ẹja wo tá a bá ṣe fún o, àwọn tí ó bẹ̀rẹ̀ dà rẹ̀. Àgọ́ àlàmọ́ kágbò kí n tó wọlé o. Bẹ́ẹ̀ bá roko kẹ́ dé, bẹ́ẹ̀ bá rodò kẹ́ bọ̀, àwo ní pèrè àwo. Àyágbà ń tàkàlà, àyágbà ń toríró, ó kù bá kú láyé àkàlà gbòdì ọ̀run mọ́. Nǹkan bẹ́ẹ̀ o. Ṣé kò ní ṣe é ṣe mi? Yóò ṣe é ṣe àmọ́ kì í ṣàṣìkò yìí. Tó bá ṣe ṣì máa mọ́ lọ síbòmí. Wo arábìnrin, ọ̀rọ̀ rẹ lọ́yọ̀ lójú mọ́lẹ̀ o. Èmi báwo? Ọkọ tèmi ò ṣe ṣe. Àbúrò náà fẹ́ ọkọ mi. Láíláí irọ́ o. Ọ̀rọ̀ yóò kọ́ ọ̀kù láìpẹ́. Dábì ọkọ mi làbá ẹ jẹ́ ń jẹ́wọ́ fún yín. Mi ò tí ì bímọ. Ẹ má jẹ́ ẹjọ́. Ọba kú tí ọjọ́ méje ò ní ọ̀fà yìí. Bàbá má sọ mọ́ ẹ bá ìjọ bá mi wá ọkọ̀ ṣe sí ẹjọ́. Èmi ò mọ̀ bóyá ọlọ́nà àbáyọ. Ọjọ́ méje. Ọ̀rẹ́ mi, má fi mí lọ. Mi ì fi lé. Ọ̀pọ̀ nǹkan ṣe ni mo ní. Ẹ gbọ́ òkè lọ́nà àbáyọ ọmọ tẹ́ ní kú ọ̀pá o. Wọ́n ní solution wá. Oríire. Lóò ṣe. Ọlọ́nà àbáyọ. Àmọ́ èlò tá a fi ṣiṣẹ́ ọ̀hún fún ọ fún ara rẹ̀ lọ́wọ́. Máa wá bàbá, máa Èmi wá. kan bá wà má bẹ́ẹ̀ wá. Ó lọ ṣèwádìí ibi tán rí ibi rẹ̀ mọ́. Ó bu yẹ̀pẹ̀ ibẹ̀ pa. Òun láfi ṣe nǹkan ọ̀hún fún. Ṣebí placenta ló ń jẹ́ ibi àbí?
bàbá yìí tó máa ń jáde lẹ́yìn tó mo bá ti jáde tán. Bàbá kékeré nìyẹn mo sì ní ìyá láyé mo dẹ̀ ní bàbá máa wà. sábà ẹ̀ máa lọ sọ látọdún yẹn. á wà ẹ̀gbọ́n tó bá ti bù mí ní kú mọ́. tó bá ti bù wá kò sí ṣòro. ẹ wò ọ̀rẹ́ mi jẹ́ àlọ́. Bàbá ó yẹ ẹbí mi náà wo tọkọ mi ẹ jọ̀ọ́ ṣìnà yìí pọ̀ àgbèrè yìí ti pọ̀ jù. àfi tá a bá yanjú tiẹ̀ yìí náà. jẹ́ ká lọ yan. Bàbá ṣé mo lè bu wálé ní kí n máa bọ̀ lẹ́yìn ẹ̀jọ̀. ọjọ́ méje ni Ṣabaláyọ̀ké ọjọ́ méje ni ọjọ́ méje ni Ṣabaláyọ̀ké ọjọ́ méje ni. ọlọ́ọ̀rì. bẹ́ẹ̀ ni bàbá ètò àmọ́ nǹkan tó burú jù àwọn àgbàyà méjì tí mò ń pè níyà àti bàbá ṣáwọn kan ló bí mi ọlọ́run kọ́ làwọn bí mi. wọn wàá mẹ́ni tó bí ọ ni. wọ́n sọ pé wèrè níyà mi. wèrè. àwọn ló sọ bẹ́ẹ̀. wọ́n sọ bí àbí wèrè. àbájọ lára rẹ̀. sọ́gbó tọrọ tọ́ ọ̀bá ti rí máa múra ọjọ́ kú ni. bàbá ìjọ ẹ ṣàánú ẹ má jẹ nkú bá. wo kò sí tí mo lè ṣe sí lẹ́yìn kan kú àfi kọ́ wá nǹkan. ṣé ẹ bírú mi lọ́mọ ni. ọlọ́run má jẹ́ kí n bírú rẹ lọ́mọ èmi bírú rẹ lọ́mọ. ẹ ṣàánú mi má jẹ nkú báyìí ẹ jẹ́ ká wá nǹkan mi ṣe ẹ jọ. wo rèé wá tí mo ní ọwọ́ wá bí bẹ́ẹ̀ kọ́ rírà mọ̀tí lẹ̀ tí wọ́n ibù ọ́. bàbá ẹ ṣàlẹ̀ ní irú mi lọ́mọ kẹ́ gbàdúrà kí n kú ẹ bá mi wá nǹkan ṣe sí ẹ jọ. mo ní wọn ò fẹ́ bírú rẹ lọ́mọ àbí wàhálà wà ń bẹ ni ọ̀dọ̀ àwọn òbí máa gàn ní mí sọ́tán. ṣé mo ti ṣèyí tẹ́lẹ̀ ni. mi ò mọ. ìjọ bàbá má jẹ nkú ẹ bá mi. mo ní nǹkan ṣe o. sọ ti lọ tán. bàbá kí ni kí wọ́n ṣe báyìí kí ni kí n ṣe. àfikọ́ rí tọ́ ọ̀bá ti rí rèé wá àwọn ọmọlá tí wọ́n gbẹ́ kòtò rẹ̀ torí sàárè lọ́sùn tọjọ́ méje báyìí pé. mo dáhùn bàbá ìjọ má fi mí lẹ́yìn. ọjọ́ méje ni. àfikọ́ ọ̀bù yẹ̀pẹ̀ ń wá. Ṣabaláyọ̀ké ọjọ́ méje ni. Risi katu ẹ̀mí ló ń pè ẹ́. mi ò ká. ó ní ká mo mọ̀ sọ fún wẹ́ẹ́ máa ká àyíṣe ìwọ ọdọọdún mo mú ẹ̀ dáadáa jọ kiri problem rẹ̀ gan yé fún bí bá fún mi lílì ṣe wọ́n mọ̀ sọ fún dájúdájú ní má ṣe kiri kébi ń pa mi wọ́n mọ̀ sọ fún ojú máa mi jù kójú mi dẹ̀dẹ̀ ti jí hàn dé problem wa nítorí sọ fún akọ̀kọ̀ níbẹ̀ yé mi lè jẹ́ yé fún mi aago 6 àbọ̀ o tún gbọ́dọ̀ jẹun bá fún mi wọ́n tún gbọ́dọ̀ jẹun bá aago 2 àbọ̀ dédé náà mo sọ fún kébi pa mi náà pàjù wọ́n mú jẹ́ kébi pa àwọn ọmọ wọn jọ kiri problem rẹ̀ mo dé láti ibi iṣẹ́ náà mo wọ́ kìsìnì mi bọ̀ rẹ̀ sí mi bọ̀ ẹ̀bà wí ṣe kiri wí dànù náà mi jọ kiri problem bẹ́ẹ̀ gbà lọ mo fẹ́ mọ̀ ìrò lọ. èmi àti Àbẹ̀kẹ́ ọ̀rẹ́ mi á jáde lọ. o jáde lọ pẹ̀lú Àbẹ̀kẹ́ jọ bí èmu Àbẹ̀kẹ́ lọ. èmi àti ẹ lọ sọ́dọ̀ bàbá àtùpà. bá àtùpà jọ oríṣi kí ni problem ẹ ṣé Nàìjíríà ibi ra àbọ̀dé náà ṣé ìṣọwọ́ change ti change ẹni nepa ti mu nọ lé o ti mu nọ dáadáa dójoojúmọ́ yìí ṣíṣe fíjì máa tutù dédé náà ṣé àtúnṣọfọ mọ̀ nídìí àtùpà dán ṣé mo sọ fún àmì àtùpà kí ìdèkó lára làǹkà why did you buy làǹkà. bàbá àtùpà ọmọ ẹ̀fọ́ ló bí la ṣe ń pè ní bàbá àtùpà babaláwo ló ń jẹ́ bẹ́ẹ̀. yé ìrísí o ti ń tójú bọ́ọ̀lì o ti ń lọ́ọ̀dọ̀ bá àtùpà ṣé mi sọ fún kó má lọ́dọ̀ babaláwo ṣé mo nẹ problem mi sọ fún kó la gbé problem sọ fún àìrọ̀mọ bí ẹni ọ̀yá máa lọ́ọ̀ sọ́dọ̀ babaláwo kí làṣẹ lọ́dọ̀ babaláwo. oríṣiríṣi ni pé wọn àtọkọ ẹ ń jà ọkọ ẹ máa ń ṣe ṣe Ìsìkárì kìsì ìsìkárì kìsì ọlọ́run ìsìkárì kìsì. lọ́jọ́ ọdẹ sọ wọn ká ṣe introduction wà láì béèrè kọ́kọ́ débẹ̀ kí n ti jókòó náà dago mẹ́wàá àwọn family náà tún kọ́bẹ̀ sí ń gbéra nílìṣọ àdọ́bàálẹ̀ wọ́n béèrè orogbo mọ̀múlẹ̀ wọ́n béèrè obì mọ̀mú náà obì rẹ̀ máa ń bí ku wọ́n orogbo ajẹ́kágbọ́ àìgbò 32 wọ́wọ́ ẹ̀mí 35 àìdèbìrì ọkọ̀ àìbímọ gan o ti mi ní mi dára jọ kiri ẹ̀ṣẹ̀ mi ṣé dandan kó tó sọ fún problem gan ànẹnu lé ni àìsàn fún ẹ̀tàn. wàhálà tí wà ń gbọ́ kí tù ṣẹlẹ̀. bàtà dọ́dọ̀ babaláwo wọn ò ríran sí Àbẹ̀kẹ́ èmi ló ríran sí. wọ́n ríran sí Àbẹ̀kẹ́ ìwọ̀n ríran sí ọ̀yà kan sọ fún ká ṣe o. ìgbà tí wọ́n dífá tán wọ́n ríran sí mi pé mo máa kú in 7 days. Pẹ̀kẹ́lẹ́ pèké mo bá lọ́mọ pé mo sì rà ènìyàn mọ́. Mo gbọ́dọ̀ jọ àmú máa yẹ odídọ̀dọ̀ tó sọ fún ọjọ́ méje ọ̀sọ̀ fún kú rẹ̀ láti kú. Ẹ̀wé mọ̀ pọ̀ gbọ́dọ̀ bá mi gbẹ́rù mi ò bàbá remix yára gbẹ́rù rẹ̀ ò rí sí.
yára gbẹrù rẹ lórí ẹrùkẹrù ìṣe ẹrù tọ̀dọ̀ mi ìwọ lè má ṣe é ní iyọ̀ ẹ ti dẹ̀rọ̀ nítorí sọ̀fọ̀ ọmọ olùgbọ́dọ̀ ṣe sọ́ọ̀mù ń gbọ́ kọ́ tó sọ bó ṣẹlẹ̀ o. ìgbà tí máa bá bàbá sọ̀rọ̀ tí mo bẹ̀ wọ́n lọ́tún lọ́sì mo wá ní kí ni ọ̀nà àbáyọ. mo ti mú babaláwo bọ̀dá lẹ́kàn ń kọjá ju sọ̀bọ̀ ẹ̀ la gbé ẹ̀ bọ̀ ọkọ rẹ̀ kó la gbé ẹ̀ bá bì solution. wọ́n ní ká lọ gbé ẹ bọ̀. kọ́ sọ̀bọ̀ ṣẹlẹ̀. wọ́n ní ká lọ bu iyẹ̀pẹ̀ ojú olórí ibi tó sin ibi ọmọ mi. placenta rẹ̀ ó ti yé mi ó dé ti bọ́ ní sọ̀tọ̀tọ̀tọ̀ bá fẹ́ ọmọ pupa irú sọ fún ọmọ pupa rẹ̀ má jẹ́ kí màá rí iná káàkiri mọ̀ sọ fún ọmọ dúdú rẹ̀ dá. Asuke mi jẹ́ mi. Ẹ̀mí pọ̀ mi wá mi ti fẹ́ kú. Ó máa ní ìdòmí o. Ọjọ́ méje ni. Ṣàbàláyà kẹ́ ọjọ́ méje ni. Ọlọ́wọ́ yẹ kí n sí sí mi lọ. Ọjọ́ méje ni. Ṣàbàláyà kẹ́ ọjọ́ méje ni. Kìsìkàrì kìsì, kìsìkàrì kìsì, kìsìkàrì kìsì, kìsìkàrì kìsì. Ọ̀dọ̀ by doctor am lọ. By doctor. By doctor. By doctor. By doctor ló dì í yàrá gbèsè. Doctor ni màá mú gun abẹ́rẹ́ ìṣirè mú ẹ di yẹ. Ok. Ẹ̀rọ báyìí. Ẹ wá yà báyìí. Ọlámídé Bàdó. Ẹ wá ti jẹ́ ìyàbẹ̀. Ẹ má kọ́ ó ti yé mi, ọwọ́ ẹ̀ ti yé mi, ọwọ́ ṣọ́ọ̀kì, ó ti yé mi, má wọ̀ rí, gbọ́n máa lọ́jà rẹ̀. Kò yé yín. Ó ti yé mi, wẹ́ẹ̀nì mọ́ bẹ́ẹ̀ lórí burúkú. Ẹ mọ̀ bẹ̀ rárá. Ẹ jẹ́ ká máa lọ. Nèmẹ́nẹ́ kiri gbèrò wa. Nèmẹ́nẹ́ kiri gbèrò wa. Ẹ forílẹ̀, bàbá jẹ̀ fún wa. Ẹjọ mẹfọ ẹjọ mọtò ìrè dà fún ẹ nígbà ní ìdílé kẹtì síwájú ẹ bá ní tí ọkọ̀ gbá àbúrò mi yàrá ọtí kọ yìí. owó èmi fẹ́ lọ bílẹ̀ bàbá jẹ̀bù owó ni kókó. ẹ máa fún àlọ́ ẹ máa fún ẹ nowó ẹ máa fún àtúbẹ ẹjọ ẹ má wọrí àfọ ẹ túbẹ ẹ má wọrí ẹ má wọrí 25 ẹ má wọrí 25. wà á lè fi gbé mi á lo 2. òun náà ẹ ní ó yá ẹ jẹ́ ká jákèjì ló já ní àbí rí. irọ́ o bọ ẹ jákèjì rẹ̀ bọ́nu o. Kàfẹ́tì rẹ̀ bọ́ǹkì. Ọlọ́run máa ṣọ yín o. Owó tí wọ́n fẹ́ gbé lọ, wọ́n máa la rẹ́ náà. Ẹ máa fún àtúbẹ̀. Ẹ máa bọ̀ wájú. Ẹ bá sì bí. Ìgbọ́ ìbẹ̀rẹ̀ tí wọ́n ti. Wọ́n lẹ́yìn ni. Ọ̀dà yìí, ẹgbẹ́ ṣe pa lórí. Wọ́n lẹ́yìn ni. Ẹ ti wọ ẹ̀ṣẹ̀. Ẹ máa bù sí láti apá ẹ̀ máa bọ̀. Lẹ́yìn. Bọ̀dà náà ẹ wo bọ̀dà yìí dáadáa, wọ́n pa lórí o. Ó yá. Yọ kúrò ní bírèkì. Ẹsẹ̀ mi ò rẹ́ fà. Bọ̀dà yìí. Ó yá. Ìsáàtì rẹ̀. Ẹja àgbẹ̀ lówó dé. Owó dé òun. Ẹja àgbẹ̀ lówó dé. Ẹwà tí ìbò ṣe ń rán. Ṣàbàláyà kẹ́ ọjọ́ méje ni. Ọjọ́ méje ni. Ok, ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀. Ẹ fún mi ní ọ̀rọ̀ mi. Congratulations o. O padà resolution o. Ó dà bá mi sùn. Èṣù ti yẹ ẹ̀gbọ́n sùn. Dájú ọgbọ́n kan bẹ́ẹ̀ sọ. Ṣé rí gbogbo kan tó sọ fún mi látẹ̀kọ́? Ìdílé ìwọ ṣe ń bí. Ọjọ́ méje ni. Ó kàn ń wo ìyàrá Ṣàbàláyà kẹ́ ọjọ́ méje ni. wọn ò dẹ̀ lè sọ. 3 months ago. Ọjọ́ méje ni. Àgbà yẹn ni wọ́n ti lose memory wọn. Wọn rántí nǹkan kan. Ó ti yẹ mi at last final burial ceremony ọtí pípẹ́ ẹlẹ èsì solution o ọlọ́run bí ń ṣe ọlọ́wọ́n mi títí wọ́n mi títí kí má fi ọmọ pupa mi ò tí ò bá fẹ́ ọmọ pupa rẹ̀ òun mi ọmọ pupa o àti ọmọ pupa lèmi ń fẹ́ ìmọ̀ta ayé mi. èsì solution final burial kálá gbẹ́ ilẹ̀ wọ́n tún mú wàgò wọ́n mú wàgò ẹni sọ̀fọ̀ ká kúrò
time ti lọ jẹ́ ká máa lọ. àmọ́ ṣebí sọ pé 3 months ago ni wọ́n forí gbálẹ̀ kí ló dé tó fi wé bandage lé wọn lórí. àná ló tún forí gbá pọ́ọ̀lù. wọ́n tún forí gbá pọ́ọ̀lù ọ̀nà ẹ̀ ti ní ojú ọ̀nà ẹ̀ ju náà ló wọ́n yẹn jábọ̀ lórí ọ̀kadà fún wọ́n ìgbàlẹ̀ ọtún forí gbá pọ́ọ̀lù kọ́ ní ìbẹ̀rẹ̀ ọtí wọ́n ti bẹ̀rẹ̀ ọtí pò ìsìnkúrò bá yé mi dé òótọ́ o. ẹni forí gbá pọ́ọ̀lù àgbàlagbà lájọ ọmọdé yóò fi ṣàrán ọdún ẹ̀mí ṣàrán ẹ̀ forí gbá pọ́ọ̀lù kiri. Kìsìkàrì ọjọ́ méje ni Ṣabaláyọ̀ké ọjọ́ méje ni ọjọ́ méje ni Ṣabaláyọ̀ké ọjọ́ méje ni. Sọ̀rọ̀ gbígbà bínú ìlú títí dídá tá a fi jẹun jẹ tiwa nìyẹn ní ìfẹ́ wàhálà àdá tó wọ́n. ẹ má bínú ẹ kú ìjókòó lágbára Ọlọ́run gbogbo yín máa di landlord tẹ máa kọ́lé. ẹ wá wo ilé tí Ọlọ́run jogún fún mi mo mọ̀ pé gbogbo yín ẹlòmíì ò mọbi tán ti ń talẹ̀ débi tó máa ralẹ̀ ẹlòmíì ò tí ì mọ bó ṣe fẹ́ ṣe láìfọ̀ ẹ wá wo ilé ìkẹnà kayọ̀ sí kẹ fi irú ẹ̀ tọrọ ẹ lè má kọ́ ìtó máa tó lè yo but ẹ fi tọrọ pé ìná àkọlé ti yín ẹ̀ ń tàka that is your problem. n tí mo pè yín fún ni pé ṣé ẹ mọ̀ pé rédíò òun ló máa ń gbowó ná mo máa ń gbowó mi máa ń volunteer rẹ̀ láti ṣe ni kò dẹ̀ mí sẹ́ mo fẹ́ yan ẹlòmíì tó máa bá mi ṣe ipò tó ń ṣe yẹn inú mi dẹ̀ dùn Ondo ẹgin ìyàwó ẹ aláta òun ló máa ń jókòó sí mall tí òun jáde òun ni màá yàn sìn. ìdí tí mo dẹ̀ ṣe fẹ́ yàn ni wípé ẹni ó fẹ́ travel reason tí mo ṣe pe meeting nìyẹn. wetin come concern me if radio without battery wan travel wetin concern me. ṣé bó ṣe gba ìwé ìdá ní family. ṣe tún rìnrìn àjò ẹni sùn bàbá lóńdó ìrìn àjò tó fẹ́ lọ ẹ̀ tẹ́ bá bí jẹ̀bú ọkọ̀ ìrìn àjò tí mo fẹ́ kẹ́ ẹ dáwó ni o. bàbá láńlọ́ọ̀dì we disappoint mi o fi àwa mi lè sọ tí wọ́n fi èmi àti aya mi àwa donate kó aya Ìjẹ̀bú fi aya Ìjẹ̀bú fẹ́ travel disappointment is not a blessing. ẹgi ṣọ̀pọ̀lọ́lá afọ́jú rẹ ni. àṣẹ ayé àbàjẹ́. ayé rẹ yà lù wá. inú bá bí mi Ìjẹ̀bú mu diabo. ẹ̀jẹ̀ lápá ayé rẹ bọ́jẹ̀ ní. Ìjẹ̀bú àwọn tó fẹ́ ṣoore fún wa lè máa bú wọn o. ok aya mi ti gé mi díjì yẹn nù. ẹni sùn ẹ rí pé mi ò gbélé láti ibi ọjọ́ mẹ́ta kan tèmi àti wọ́n ń ṣe wàhálà kiri ìdí ẹ̀ rèé a nídìí owó láti donate ẹ̀ máa ra pósí. àwọn owó mọ́tò ṣé mo fẹ́ ọmọ Abẹ́òkúta ni tí ó máa gbé lọ ó kù lẹ́yìn ọjọ́ méjì sí ó máa kú. ṣùgbọ́n fọ́ mi ò fẹ́ yẹ mi ò fẹ́ yẹ ọkọ mi ò fọ́yè mo wo fíìmù kan bí ẹni tó fún lóyè náà báyìí bí alákọ̀ọ́kọ́ ṣe kú báyìí tẹ́ni tó fún lóyè ó kú tẹ̀lé ni ó dàkú fà. ní sùúrù fíìmù wéwo ẹ̀ ń sórí yìí it's a real life it's a new promotion. ẹ jẹ́ wojú mi dáadáa ẹ wojú I'm highly disappointed in you. kọ́ lóyìnbó sọ́fọ́ I'm highly disappointed mo ti disappointed nítorí sọ́fọ́ ibi sọ́fọ́ mo á ti bọ́ ọgbọ́n mi bọ̀ ọgbọ́n níbẹ̀ ọpọlọ mi bọ̀ ọpọlọ níbẹ̀ níbi àkáyè wẹ́n ṣé mo lọ sọ́fọ́ ẹni rẹ̀ bá pupa kọ́ sọ́fọ́ oníyàn pupa light in complexion ọpọlọ burúkú yẹn ọpọlọ yẹn ti dọ̀bálẹ̀ olórí burúkú ọmọ tí ń bọ àbọ̀ ẹjọ́ mẹ́rin ẹgi kẹtìdí yẹn ayé tí mo wá yìí mo wá sí Jésù mi ní mẹ́wàá bọ̀rìṣà bàbá lónìí mi ayé tí mo wá yìí mo wá sí Jésù mi ní mẹ́wàá bọ̀rìṣà bàbá lónìí mi mẹ́wàá ayé òye olórí burúkú ọ̀hún olórí burúkú ẹni tó sọ fún pé ìbàjẹ́ olórí burúkú wọ̀ fún ma sọ̀rọ̀ sọ̀fọ̀ fàmílì àná fàmílì dán ṣé mo tọrọ owó náà àbáyé rẹ̀ fẹ́ bàjẹ́ má la wá o kó wọ́n pọ̀ lẹ́bi ti jẹ pẹ́ àbọ̀ olórí burúkú àkọ́kọ́ mo bọ̀ ẹ tútù ni ẹ yò tútù wo bó ṣe ń gbọ́ ọkọrin kákàkiri ò ń gbọ́ ọkọrin kákàkiri mo mọ́tò rẹ o wò jẹ́ kí n sọ̀rọ̀ ọkàn rẹ sórí bí màá má ṣe kiri bí màá kí ẹ à ṣe open and close máa fọkàn rẹ balẹ̀ mi lè jẹ irun kúnú mi lè bá ṣe pọ̀tọ̀pọ̀tọ̀ mi jẹ mi lè bá dàbí kúkúmbà rẹ bá lé òun máa ń jẹ kátakátá báwa láńlọ́ọ̀dù ẹ gbọ́ mi dáadáa járe ṣe rẹ́ ẹ mo fún ẹ 2 to 3 hours bó wa bá dé aago 4 kán gbọ́dọ̀ ńlá apẹ̀rọ̀ ọmọ kìrìún sùn yẹn nàrà. àmì àṣẹ ẹ tó bá jẹ nìyẹn. ṣé lórí pé mo kàn ń ṣe oore fẹ́lẹ̀ lẹ́fẹ̀ẹ́ sọ lóde ìwọ́n náà ń sọ̀rọ̀ síbi dé. Popsi no first abeg no first. Chioma you know wetin go happen now. That man that guy wey dey road if dey do poster now. One to two. Baba landlord, you know say I love radio without battery well well. Sure. Out of my free will, you know all those posters wey dem go put our picture, come put obituary. I already volunteer that one for us. Chioma. báyìí àgbà máa tọ́ ọ̀hún lórílẹ̀ ẹ kú dòkó.
báyìí ni ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìsọfún àti rìn káàkiri àti rìnrìn ó sú ní àmọ́ at the end of the day àti solution o solution ra àtúwà rí ẹ̀wò ibi ra lọ́bọ̀ ẹni ra lọ́bọ̀ gángan wọn jábọ̀ lórí ọ̀kadà òfòrìgbálẹ̀ báyìí ni ẹ má jẹ́ kí n purọ́ tán rẹ̀ kẹ́rin máa nìyẹn gan apítì rẹ̀ náà tún ó sì máa apítì rẹ̀ níwájú ẹ wò báyìí ní solution òun rà ti mú dé èyí not anything èdè ẹni mọ̀ gan so báyìí ní ẹjọ́ òun ẹ bá má ṣe agbára èmi tó wó ìlú wọn kẹ́ mọ́ òòlù yẹn mú báyìí ní ẹjọ́ àgbà ṣùgbọ́ òkè mẹ́ o. ẹ̀yin lọkọ mi ń bá sọ̀rọ̀ sá. kí ló sọ ṣé mi ló ń bá wí ni. ọ̀dọ̀ ẹni mi sọ̀rọ̀ sí o. lọ́dà gbogbo èdè orí burúkú yìí kalẹ̀ tí mo ọ̀gbọ́n kankan bẹ̀ èmi ló ń pè ní bá ẹlẹ́ni àṣé mi ló ń pè ní bá ẹlẹ́ni èmi ní irun wẹ́. rárá omi sọ bá ẹni mímí tó máa ń pè bá fún bíire yẹn bá ẹni bá mi ò bá ẹni òun rè yẹn náà lédè ọ̀dọ̀ ẹni. ṣé bàbá fún mi lọ́wọ́ àmì gbogbo ń tọ́ sọkò sí kankan tí mo gbọ́. mi mọ ẹ mẹ́bìnú. Ìjẹ̀bú owó náà sọ ní Yorùbá. ẹ jẹ́ kí n sọ ní Yorùbá ẹ jẹ́ kí n sọ ẹ má bínú ó gbé ní atọ́ àgbo rẹ o. ìwọ náà mọ̀ pé Yorùbá kọ́ ló ń sọ. bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí n sọ ní Yorùbá. inú mi ti ẹ̀ dùn. n gbìyànjú àti sọ ní sọfọ ṣé rí báyẹn ni bàbá ni àbí ẹ báyìí ẹ wò ó ìbá ti yanjú rẹ ọ̀rẹ́ mi rà lọ́bọ̀ ó ti ṣe lórí ọ̀kadà. kò fẹ́ dá fún ọ ni. ṣé Yorùbá ní ìtọ́ ń sọ yìí. Yorùbá Ìjẹ̀bú rẹ̀ yẹn ẹ̀mí màríkà òun bẹ̀rẹ̀ Amẹ́ríkà ti jáde. tẹ́ ẹ̀ bá lọ́rọ̀ tẹ́ sọ ó yẹ bóde. màá sọ sá nǹkan tó kọ mí tó àti sọ ni wípé a ti rí solution náà. solution ẹ̀ ń sọ ọ̀ndà. ẹ wò dáadé ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ọ́. tí ọkọ mi tó àti sọ fún yín ni wípé a ti rí ọkùnrin tó sin ibi ọmọ mi. bẹ́ẹ̀ni placenta. àmọ́ wàhálà mi tún ti ṣẹlẹ̀ o ìgbà tá a máa dé ọ̀dọ̀ ọkùnrin náà a rí i pé kò lè sọ kò tún ríran mọ́ kò dẹ̀ lè rántí nǹkan kan mákindé má ṣe ìwádìí wọn ló jábọ́ lórí ọ̀kadà wà forí gbalẹ̀. ó ń forí gbalẹ̀ lórí ọ̀kadà ó ń gbìyànjú láti sọ nẹ́fẹ̀ẹ́. dákúnjẹ́ ń gbọ́nà jẹ́. dáadé kí a tún máa ṣe sínsìn ẹjọ́ ẹ má jẹ́ ń kú ẹ mọ̀ kó kú ọjọ́ kan fún mi. ọ̀la ni ọjọ́ rẹ pé bóòrùn bá ti ń wọ̀ lọ́la kọ́ fàyè lẹ̀ ni àmọ́ n ó tún gbìyànjú fún ọ. àgbà bá tán lórílẹ̀ o àgbà ṣùgbọ́n mo jù bá rún ẹ o tó bá rẹ ní o. n ó fọ ní nǹkan kan ọ lọ bá bàbá rẹ tọ ní orí rẹ yìí o n ti máa fún ọ ẹ lọbẹ ìwọ lọmú dání tó báyìí rà ní orí báyìí iye rẹ ó sọ àmọ́ torí rẹ ọba gbàbọdè ní o bí orí rẹ bá gbàbọdè tó ṣe pé ikú iná lọ sá dìrọ̀ mọ́ kò ní gbádùn o. ẹ tiẹ̀ gba tí mo fẹ́ fún yín ẹ gbà. aláṣọ pupa Professor Bella. ẹ ṣe ìwọ ní sá ọkọ mi má mi. má mú dọ́dọ̀ mi rọ ọ̀dọ̀ ẹni bá ẹni rè mú rẹ má mú dọ́dọ̀ mi àá ẹ má bínú bàbá ẹ má bínú. fújẹ̀bù lọ́mọ. I'm showing your baba. ẹ so ènìyàn kọ́ ẹ ń so ènìyàn gangan. bọ́t kí ẹ rí èbìrì kó tó ti kọ̀ọ̀kan rẹ máa jẹ dán. kò ní dáa fún ọ bàbá ẹ lè béèrè kù. oúnjẹ òsì tẹ máa ń ṣe tó dàbí mi ọmọdé hùn àṣìwé pàdé wèrè àsọkọ rẹ rí wèrè sì da ọ̀rọ̀ lẹ̀ kó sí kankan tá a ní tọ́jú rẹ̀ ẹ fẹ́ ẹrù wọn ẹrù ẹlẹ́ni ìyá rẹ lọmọ ẹlẹ́ni. ọjọ́ méje ni jabalayake ọjọ́ méje ni bisikari kisi bisikari kisi bisikari kisi. a ti padà sọ́dọ̀ bàbá ilé tó fún wa ní kòtò náà lò fún wa. tẹ́ máa lò fún un. ọ̀rọ̀ rẹ̀ gbìyànjú láti sọ àti lọ sọ́dọ̀ bàbá rẹ̀ ìjọsọ fún wọn ti fún ẹ ní inú àmàlò wọn kà bá fi kí ní ẹ̀pà ọ̀hún ojú wọn dédé ń retí iṣẹ́ ilé ẹ̀ lọ́jọ́ pípẹ́ dédé ní ẹ̀rọ márùn kódà nínú omi wọn rántí. ẹ ṣe gan dájú kó tiẹ̀ lè rántí pé àwọn náà bí mi torí tó ṣe máa ń rí mi bẹ́ẹ̀ ni pé mò ń tọ́jú wọn lásán. alágbàtọ́ yẹn kú ọjọ́ mẹ́ta ẹ má wọ dédé náà ẹ má ń lo solution ó yá má jẹ́ kí yẹn ti pẹ́ ilé àfikún nu wọn lójú. ìkọ́ni ẹ̀pà wọn lójú. àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o. iyọ̀ gíláàsì kò jàre
imú yẹn dán. ibi tí ẹsìn ibi ọmọ mi sí. placenta ya ifi kan lójú ìkíni náà ìdáàbò ìdílé náà máa jẹ imú yẹn lè dán yẹn fi náà Daddy. Máa wo mi. Ẹ fẹ́ mú mi. Ẹ bá mi gbóbi ẹ̀jẹ̀ bá mi la gbé omi. Ọlọ́run ṣeun. Ọkọ mi. Wọ́n sọ fún àdúrà ẹ̀ ọdún ẹ̀ má gbà ẹ̀jẹ̀ kí báyìí ni mú mi. Àràbà ò bá ṣe o, bá a tùpà ò ṣe o, bá àràbà ò ṣe o. Igbómi wọn. Wọ́n mú mi o, omi ra bù ẹ̀, omi ra bù mu, ìyá omi náà lò nílé Ifẹ̀. Dádì placenta ọmọ èkejì ibi rẹ ṣìṣì nílẹ̀ bàbá mú gíláàsì àwọn tí rántí memory recover ibi placenta ló bímọ ibi rẹ ṣìṣì. Daddy. No, I'm not sorry. Daddy. Wọ́n ṣe bàbá mú o. Wàláì pọ́ǹṣì wọn mú o. Wàláì bàbá má padà pọ́ǹṣì ẹni síta o. Ọlọ́run wo ibi nìbáyédè o dábì màmá gbìyànjú. Newspaper wọn fẹ́ ní nípa o. Ṣé mi ráyè ní kọ́ nìyẹn máa fi mí ká newspaper dán? Irọ́ o. Jẹ́ ẹ̀rí sí. Ó dàbí sọ máa excuse mi pé a kò kúrẹ̀ síwájú bàbá. Pọ́ǹṣì náà tún upside down wọn sí. Ọjọ́ méje ni. Ṣabalaya ké ọjọ́ méje ni. Ọjọ́ méje ni. Òtún rẹ́dì. Gbà aṣọ rí ìbá ẹ̀ làwọn rè o, òun ra àmú fún un tó kù. Aṣọ òkú rẹ̀ rè. Wọ́n ti ń pèsè ọmọ, ó ti la tẹ pòstà. Bọ́ àdí aago 9 làwọn alẹ́ pòstà káàkiri gọ́ọ̀tù sùn wọn kọ́ sí ní ara. Àwọn ọmọ ṣìbí náà, àwọn náà ti sọ fún nágo 8 àbọ̀, wọ́n ti gbé mọ́tò. Ṣé white ni? White ni wọ́n kọ́ o, ọ̀nà golden náà ti, wọ́n fi kíní ráyìn tirẹ̀. Sọ̀fọ̀ èrè àwọn onímọ́tò ní sọ̀fọ̀ èsì problem but ní wọ́n máa dé wọ́n máa bẹ̀rẹ̀ sí fi kiri wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ ní kọ́tù bẹ́ẹ̀ alájọ fẹ́lẹ́lẹ́ bàbá màmá áńgẹ́lì tó gbé màmá lọ tó ń rere wá rò ó ojú èmi gan má rò ó. Àwọn aláṣẹ wa ń kọ́ bá. Ó yá inú rí sí òtẹ́ ìyá inú ẹni rẹ̀ bá tẹ̀ fẹ́ kú tí mo sọ fún ọ má tètè lo ọ̀rọ̀ àwọn aláṣẹ kó mọ problem rẹ̀ fèsì táwọn yẹn sọ fún àwọn lẹ́ra ẹran ní sabo sẹ́bó wọn ti lára ẹran àìkàn ra ògùfẹ́ 17.5 ran náà ọ̀ràn kan tó sọ fún àwọn balógun ọ̀rẹ́ jẹ́ sọ́fọ́ kẹ́ni àwọn rẹ̀ máa ń ra ẹran wọn ti mọ òyò máa ń ra so bọ́n yé gbé àì inú mọ́tò wọ́n ṣe ń bọ́ gígígígí mọ́ má dé ìtàmàgà ṣẹ́ran bọ́lẹ̀ lórí mọ́tò tó ń fò bọ́lẹ̀ yìí pa káwọn méjèèjì mọ́tò BRT yẹn tá ń bọ̀ dérè ń bọ̀ yẹn ti faṣọ láàrọ̀ ṣe tẹ́lẹ̀ àfi ìlà tó ń kílẹ̀ ògùfẹ́ méjèèjì oúnjẹ ra mọ̀ títí wà láì ọbẹ̀ sí dùn ọbẹ̀ sí pariwo kí ìṣẹ̀lẹ̀ o ẹran ìṣirò lọ́yẹ̀ ẹran kí náà kàn pọ̀ tí wọ́n turn back wọn lára ẹran mìíràn ẹran ọmọ ara 75,000 àgbò sẹ́yìn ẹ̀ gbàkàgbàkà àì tó ń dúró mo ti sọ fún kó dọ́là wọn bẹ̀rẹ̀ sí mi dẹ́ àbẹ̀ alẹ́ ìgbọ̀n ọmọ adé mo pe iye bọ́sẹ̀ ẹlẹ́wà òun ìmọ̀ ṣe òun ìmọ̀ wà ní ìjáàjì ká dín ẹran òun àpá ẹran yẹn òun àṣe iná kill òun àṣe hand kill òun àtúnṣe lẹ́gì kill òun àṣe àṣẹ dédé náà bàbá kill ṣe coordination òun kò dédé náà papọ̀. Mú gèlè ni. Gèlè àbí tẹ lọ àbò lórí burúkú àbí ayọ̀ ẹ̀fẹ̀ dáfọ̀ ayọ̀ òun rè ayọ̀ máa mọ ọṣọ́ dáadáa gèlè rè. Shoe and bag ti máa lò nǹkan. Jẹ́ kí n wò ó jẹ́ kí n pèlè sí máa pè ó jẹ́ pé santisin àwọn santis stars and beauty wọn ní mágòdò wọn máa ń tábà tàdédèrè ní kíní. Makeup artist nǹkan. Makeup artist ẹni tún mọ̀ lọ títí báyìí rẹ̀ jẹ́ ilé mọ̀ tí kò sọ̀rọ̀ ayọ̀ lè sọ fún 24/7 ò má gbà ọtí ó máa ń tẹ̀lé Kenny George yẹn máa mú ti dédé inú ẹ ti ṣe gan. Tí bá ti múra tán lọ́la ẹ ṣáà ya picture mi kẹgbẹ́ sórí Instagram lórí Facebook. n tẹ wá ó sọ fún káàṣì dédé packaging káàfi sínú CD. mo mọ makẹta o mo mọ makẹta gidi gan mo mọ àwọn makẹta ìjọ sọ wọn mi jẹ ènìyàn lówó dídí wọn rè dá ní ọ̀hún àkọ́kọ́ mo mọ Alhaji Akim Balógun ní Olasco mo mọ Adekash oníyàn gidi wọn Kashim Adeoti mo mọ IB Ibrahim kìnnìmúdẹ́mọ Epsilon rè ní ọ̀nà sùlẹ̀rì yẹn lè máa ń gara gan mo mọ àbúrò rẹ̀ Alimorufu mo mọ Alimorufu mo dẹ́ tún mọ time picture ọ̀fẹ́ yẹn lọ́wọ́ owó máa ń dí òun gan olórúkú time picture but àwọn ètò ẹ̀ sọ́fọ̀ wọn gara gangan corporate picture ibà rẹ̀ pàkà. kí àtà fún IB Pictures. IB òun ẹ̀kọ́ ya wèrè ní akéwèjẹ àwọn ọmọ industry wa wọn aṣọ ẹ ló ẹjẹbu yọ yẹ kíní kan ó láìka àwọn ọmọ kéékèèké ṣá. ṣáà sọ fún mi pé kó bold mi o. àwọn tí dandan ló ń ya wèrè Ibrahim Adeoti ní oúnjẹ sọ fún bó ṣe sọ abúlé fún ọpá pọ̀ tí ní ẹ̀rọ máa wà lá o gbọ́dọ̀ bójú rẹ o.
àkọ́kọ́ ká kọ́kọ́ pé kí n wá sí Wáyìndé ká pé Òṣùpá ká pé Pasuma ká pé KS Malaika Ọbànga lèrè káka ó yá máa dìbà dìmú náà tún dìmú lóṣù mo láìka wọn ó ní ọgọ́dá ẹjọ́ ṣe ká ṣe irun ọkàn mo máa wọlé láwẹ̀ náà torí sọ fọ bó àwẹ̀ náà lẹ́yìn aṣọ èrò máa wò sùn bí lọ́la mọ́ àkí gbàǹdarò ó ti lọ o tí o máa fi sùn náà kó bá aláṣọ ọ̀fẹ́ lẹ́lẹ́ aláṣọ ọ̀fẹ́ lẹ́lẹ́ ángẹ́lì ló mú màmá lọ sọ́run rẹ̀ o má tutù mọ́ dàbí I know say position wey you go dey now, I no go as you no dey happy. See, for this year, everybody no dey happy, I swear. If you do Chioma, we know it is money. I swear. In the Nwachukwu place, in go do the poster. You know say no promise us now. Baba no first so. No dey think am. So I just come on this evening say go buy white. I go Ebute, I no see white there. I go Ode Besha, I no see white. So I go Ejino, the one wey dem get another place. China. I don't be bad for him for that place. Now I go to garage and about. And I see this one cost you. Don't say that I don't increase. It's already see now yard now 240. Hey Joe, where the next now? They don't get for that place. It's Talewanko. For that place, I don't go there. You sure I don't do poster? In there with this Gine do now. I want you. We no go sleep. Orúkọ mama kọsina rishi ọmọ kaliwa tu. Come on, for Sunday, monsieur. Baba, this is pathetic. No, they think I'm a beg. We need very money for this guy, though. But now, when you know, they do not pata mama shaking your man on show. Now, when you know, they never bash a white tea. Baba, what's happen now? What up waiting? I know, Jerry, let him realize no come. Come over lyrically to a fair joke, to a fair shocky. The cloth belong to a new modern bar, but my Jacomas of night when I did not magically and my bash on a night. Now I do for you now. You do cat for me now. Don't happen. Ijebu. If you see what you white, your size, come and connect it. Who you help? Help yourself, Baba. My boy, you're done. Any bomb they didn't want. Richie, the net or whatever. Could they argue your Kushikiri? Tọ́jú ìwà rẹ o tó ti gbọ́ ẹ̀jẹ̀ ní kó máa ṣe o ìyẹn sọ kó bá jẹ dòdò tó ti rẹ̀ sí náà àwọn angẹ́lì gan náà rùn àmọ́ sọ̀fọ̀ mo ṣe kiri mo take care of you o. Ìjẹ̀bú fẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀bẹ̀ kan. Èdè náà ń gbọ́ ọ̀rọ̀ Yorùbá má sọ ìsọ. Olówó orí mi mo fẹ́ bẹ́ẹ̀ ni o. Ok. Má fẹ́ tí ọmọ ti bá lọ tán. Àrí ọ̀rọ̀ ṣe o máa rò tún mẹ́nu kan mi lè fẹ́ ṣe o máa kí n tẹ̀ máa fẹ́ nìyẹn mi lè fẹ́ yìí bò màá lọ sí Ìjẹ̀bú màá làbọ̀ yẹ fún mi tó ti yẹ fún bá fún mi wọ́n á ṣe kiri wọn mọ́mọ́ nílé lémi náà wọ́ ṣó gbọ́ jẹ́ ká sọ̀rọ̀ ó jẹ́ kó jẹun kó fresh up kó tó sọ fún ọ lọ́sọ́dọ̀ Jésù. Tèmi yé mi o jẹ́ mọ̀ pé ìgbà tí mò ń bọ̀ nírọ̀lẹ́ yìí wọ́n á gba ẹnu ọ̀nà tí ó máa kọjá ṣé ni mo tún rí bọ̀dà mẹkáníìkì tí ìjọ ń yẹra wọn látà. Ọmọ oyè kíkiri sí stop rẹ̀ stop àyè sọ̀rọ̀ ọkọ̀ o tún sọ̀rọ̀ sí ọmọ o tún sọ̀rọ̀ mẹkáníìkì o sọ̀rọ̀ bí kí skul bọ̀ níbẹ̀ ńlá ìkiri ẹ̀ ìsún má jẹ́ kí n gbọ́rọ̀ ọkọ̀ ń rè kú ẹ̀kú ní sọ́bọ̀ kó jẹun ìjẹ̀nájẹ yìí kọ́kànrẹ̀ kó balẹ̀ tí ó gbọ́ má tún rojọ́. tó bá rí school boy lọ́la bá mi sọ fún un. Risi stop mo fẹ́ wá agànjọ́ ra ní èyí and this is your last supper ló fẹ́ jẹ́ oúnjẹ alẹ́ olúwa ìjẹ kó ṣe kiri kó mẹ́nu kúrò ń bẹ̀. ọ̀rọ̀ ìfikú yọ ẹ̀kọ́ jẹ́ ká jọ sọ̀rọ̀ lónìí ká yanjú rẹ̀ ṣé o máa ń dodo mélòó eré fẹ́. kókó pọ̀. bí mẹ́rin àbí mẹ́ta. 4. ìdí náà ló kó máa jẹ ó já o. àgbàdìrẹ tí yóò do ṣíkì nǹkan. pàǹbù púpọ̀. àṣìkì nìyẹn. àti ńlá yẹ. ṣé ìṣẹ́yìn yìí. òun ló jẹjẹ o. Lílọ yìí o dídé níbi ibùgbé rẹ dídé níbi òun mi ní ìjẹun má jẹ ṣé o máa nídìí omi àbí Coca-Cola. fún mi ní coke. kókì kò dẹ̀ rí origin kan. best. pé kùkù ṣe lo agbára. agbára yẹn máa dá. o máa mix it with energy drink. má fi best ṣe inú mi máa pọ̀ pọ̀. o tọrun àkóníyàn nínú bòsì inú mi máa pọ̀ pọ̀ pẹ̀lẹ́ jẹ́ kí n la gẹ́tì rẹ wá. chicken yẹn o gara o ṣé o need toothpick. mo wá. màá tẹ́ kó bí mẹ́fà sọ́dọ̀ rẹ kó mi lọ sínú bòsì o lè máa ta yín lọ. mi lọ o aya mi lọ o
Ọlọ́run. ọjọ́ méje ni. Kó bá má jẹ́ mi o. Ṣabaláyọ̀ké ọjọ́ méje ni. ọjọ́ méje ni. Ṣabaláyọ̀ké ọjọ́ méje ni. Kìsíkàrí kìsí kìsíkàrí kìsí kìsíkàrí kìsí. Kìsí pẹ̀lẹ́ lọ́rùn tó dá àwọn òkè ìgbàanì ẹ̀yin ni mo fi rísí mi fún. Ta ni ó tún gbéga o bí kò ṣe bàbá lókè? Ọlọ́run ta ni ó tún fi rísí mi fún? Ọlọ́run Jésù ọdún mi o. Ọlọ́run lè dá àwọn òkè ìgbàanì ẹ̀yin ni mo fi rísí mi fún. Ọlọ́run Elédùmarè ọba rẹ̀ pọ̀ nípa àtàgbára. I commit my wife unto your hands. Father, as my wife is about to travel to nowhere, Father, be with her. Àmín. Jésù, be with her. Àmín. Ọlọ́run ìdúró tì. Àmín. Ọlọ́run wá dùn mí o. Pátálábù kàlí màláìka tún ìníjà èlò ìrídání kàwúkàtà. Rísí dẹ̀ mo ń wúrọ̀ ọkàn jọ. Mo sọ fọ bóyá bàjẹ́ má ṣe. Jẹ́ kúkú ṣe send off rẹ̀ nítorí sọ fọpọlọpọ rẹ̀ jẹ́ sọ fọ kàn bímọ àbí kàn bá aya wọn sùn ní Nàìjíríà àwọn sọ fọ kó lábímọ sí Amẹ́ríkà. Àmọ́rí ń fẹ́ ṣe náà ó ṣe kókó. Ìwọ náà ṣe kiri gbìyànjú jẹ́ kí n ṣe lásọpà rẹ̀ kí n fún ẹ̀tàn bá mú anátẹ̀yìn tí mo sọ kábọ̀ àǹtẹ̀ mẹ́yìn wá ó kóbá máa fún ẹ̀nátẹ̀yìn bóyá àjọ òwúrẹ́ kọ̀ǹfẹ̀ yẹn kó ṣe mí kó dọ́dọ̀ Jésù oyún ló bá fi bí àádá ọkùnrin ìsọ igó làyàtì kó sọ ní Gòláyátì sọ ní Gabriel ọmọ Afọláyàn kó dẹ̀ sọ ní Gabriel kó sí obìnrin sọ rí Esther àbí kó kúkú pè ní Kenny George tó sọ wọn Kenny George àwọn imam travel dáadáa kan tí bọ́lẹ̀ ní airport airport náà wọ́n bẹ̀ sọ fún drop jọ jẹ́ kọ́ ọmọ mi náà jẹ́ tuntun sí jẹ́ kọ́ ọmọ mi jẹ́ tuntun sí jẹ́ kí n dẹrù má ṣe. bí ṣòro ni a fẹ́ ṣe ń dúró lọ́wọ́. má jẹ́ ká ṣe ìṣòro iye náà ìṣe ìbátú ìṣòro tètè náà bá gbá níwájú bá gbá náà ìjùmọ̀ sọ̀fọ̀ èmi rẹ̀ nẹ́bẹ̀. Ọlọ́run ojú mi ò rún gbé lọ ọpọlọ àwọn ikọ̀ ọdẹ mi jẹrun ọmọ jẹ bastard wọ́n tó jẹ́ kọ́mọ jẹ́. Ẹja ò déédéé ká ikú ló mẹ́jà kákò ẹ bá mi kí rísí tó ń lọ sọ́run ó ṣe é títí rísí kò dọ́run kó sọ̀run rẹ o. Hallelujah o Èdùmàrè ṣe yìí fún wa ọpẹ́ ní ká máa dúpẹ́ náà Ọlọ́run lókè o lójú kí gba ọ̀rẹ́ má gbé o lébọ̀. Rísí wá kú mi ò kú Rísí kú o Ọlọ́run máa ṣe o àbí ìyẹn mẹ́rin àbá kàpé gan. Ọjọ́ kìíní. Báyọ̀ sọ fún mi pé mo máa kú. Day 2, àsọdọ̀ ìyá àti bàbá mi. Àbọ̀ níbi àpádà rí wọn. Day 3, àsọdọ̀ landlord. Ó yá. Day 4. Ó ti pé. Ọkọ mi! Mi ò kú. Ó ti yá. Èmi ò ní fẹ́ ilé jọjọ ní kíákíá náà. Àní ó dẹ̀ ti kú ẹ̀ fún ọ̀sìn náà. Ìjẹ̀bú, jẹ́ ká sọ́dọ̀ babaláwo. Ó jẹ́ àlọ́. Àbí àkàgbọ́ náà tọ̀. Àbóyá àkàpẹ́ o. Má jẹ́ kí n bókù. Ojú mi ló ṣe 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 ojú mi ló ṣe. Ó yá pàtẹ ó lè ta o. Bàbá. Báyìí ni àbọ̀ orúkọ yìí o. Ó gbọ́ àtọ́ o. Báyìí ni o. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Kí o báyìí ni. Bàbá. Dáàdì. Báyìí ni. Ìlọsẹ̀lẹ̀. Ẹ rí mi ni. Mo rí ọ. Ó yẹ kú lánàá mi tí kú. Ìsọ wa rò pé agbára yín lọ fi kú ni.
èmi náà rò pé àtọ̀dọ̀ yìí ni. tó ń rọra fún bọ́ọ̀sọ̀ fún ayé mímà kú tó yẹ ni. iṣẹ́ ọwọ́ yín kọ́ èmi mọ màmá ràn ọ́ lọ́wọ́ ní àyìnbí mo fa okùn ẹ̀mí rẹ pé kó gùn. ọ̀bẹ ṣe ológun ọjọ́ àbí ọlọ́gbọ́n àbí ológójì. ọlọ́gọ́rùn-ún ni. ọgọ́rùn-ún yẹn dá àyà ìwà pẹ́pẹ́pẹ́pẹ́ wà pẹ́ àlùmídìí ó lè pẹ́ kankan. ó ọjọ́ kan so ní. èní nìkan so náà lọ ni. kó gbìyànjú kó tètè wá tí mo ní kó wá lọ. ẹ wà ọjọ́ kan. Ilé òun ṣe. Bàbá àwọn yẹn ṣe ọjọ́ kan ẹ máa fa àwọn ọkọ̀ 24 hours kí wọ́n kàn fi ṣe wọ́n bẹ̀rẹ̀ ṣe ní 48 hours. I'm highly disappointed. Ẹ wo bàbá èmi ti gba kádàrá o. Ẹ wo aṣọ tí mo wọ̀ yìí ọkọ mi ló rà. Èmi lè ra àkódà dídé possibility ready. Aṣọ tó mú fún òkú mi lélẹ́yìí. Àwọn ẹ̀rọ yín ṣe àwọn ẹ̀rọ tẹ́gbé ra àdé disappointed. ẹ kó sì wá fatuwa kẹ́bẹ̀ẹ́bẹ̀ nínú ọdọ́. ẹ máa bọ̀. Ìjẹ̀bú o ti fọ́n balance. Mo ti fọ́n owó bóyá wọ́n fẹ́ dá owó ẹni padà. Wọ́n tún kó jáde ìṣòro ìgbẹ́ o ìṣòro ìgbẹ́ o 24 hours ọjọ́ kan pé ní. Wọ́n lè gbé pósí wá láàárọ̀ yìí. Aṣọ fúnga àti ráì gan mẹ́fà. Ó ti ṣe tán kú báyìí. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni o ti kú o ti ṣe fẹ́ jẹ́ kó tún máa lọ. Ọmọ ṣe o ọmọdé ò débi ẹrù ńlẹ̀rù ọ̀bá bọ́ ọ bá rí fìrífìrí kú ọ̀ọ́ni bẹ lọ́hùn. Wọ́n ti lẹ síkà káàkiri àdúgbò. Pósítà ti lọ. Àti ra irun àti ra gbogbo ẹ̀. Iyún ní pọ̀ lè jáwọ́ nù wọ́nranwọ̀nran tó ń ṣe. Ó mà ṣe o. Wòmí, èmi ò rí kú sí ọ. Bàbá, kí lẹ wí? Bẹ́ẹ̀ ni. Ẹ pa wọ́n mi. Ìyá ẹ̀ pa. N ò rí nǹkan kan sí ọ. Ṣé ẹ pawọ́ fún mi ni bàbá? Ṣùgbọ́n ó kàn wù mí láti gbà ọ́ lẹ̀ kúrò nù pàṣán ayé ni. Torí ń tọ́ gbé lọ́wọ́. Tọ́n rò pọ̀ oníṣẹ́ iṣẹ́ àdánù lọ gbé lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tí ń kó bàgbèsí ayé ẹni ọmọdé ara rẹ̀. Ó wá sọra rẹ̀ di òrófó ládùúgbò. Ìwọ mọ̀ pé ẹnu ọ̀fàfà ni ọ̀fàfà fi pekú fúnra rẹ̀ ni. Ó wá mú ahọ́n rẹ̀ ó sọra rẹ̀ di àwọn àgbà tí wọ́n máa mọ iye odù tó hù lẹ́ǹkùlé. Bọ́ ọ bá wà ládùúgbò yín ọ máa mọ tí ń ṣẹlẹ̀ ní àdúgbò kẹsàn-án. Pẹ̀lú ọjọ́ orí tọ́ níyì náà ọmọ iye ilé tó ti dàrú ni. Ọmọ lọ́kọ láyà tó ti pínyà. Bàbá oore ni mo ń ṣe fáwọn pípù yìí. Oore ni mo ṣe wọ́n. Nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ rí ni mo máa ń sọ. Èmi ò ń parọ́ bàbá bẹ́sẹ̀rì mi. Mi ò ń parọ́ rárá. Oore kí ló ń ṣe? Ìwọ rí bí ayé ọ̀rẹ́ rẹ ṣe dà. Tí wọ́n bá lù ọ́ báwọn inú rẹ lè dùn. Àbọ̀ mọ̀ pé ìwọ lọ kọ́ bá. Ọ̀rọ̀ kọ ọ̀tọ̀ ní tó wí fún. Oríyàwó ọ̀tọ̀ ní tó wí. Ọ̀tún jókòó ní àyínà ó sì ká ọgbọ̀n ní tí ó ṣẹlẹ̀. Ìwọ lọmọ ìyá aláta, ìwọ lọmọ ìyá olómi. Inú rẹ sì ń dùn. Bàbá ọ̀rọ̀ ọ̀rẹ́ mi yẹn oore ni mo ṣe ọkọ̀ má ṣe ṣìnà. Lọ́tọ́ ni wọ́n lè jáde yìí tẹ́ ni wọ́n bá sọ̀rọ̀ tún jó ọjọ́ ọkà òtún tó ọbọ̀ òkà mi ẹ̀. Bẹ́ẹ̀ ẹ̀mẹ́bìnrin jáde máa bọ́ ọ̀rọ̀ ẹ lọ ẹ̀mẹ́bìnrin jáde. Kọ́ ọ má bàa kúkú gífà lèmi ṣe fẹ́ gbà ọ́ lọ́wọ́ kú. Torí irú yín wọn yìí pa yín tán báyìí. Àpáyé ni wọ́n máa ń pa gbogbo ẹni bá ń fẹnu sọ̀sọ̀kúsọ kiri. Torí kọ́ ọmọ kù ni mo ṣe ní ikú ń bọ̀. Ọlọ́ọ̀níṣẹ́ mo wá mọ̀ọ́mọ̀ mo gbéṣẹ́ lé ọ lọ́wọ́. Bàbá ẹ wo fọjọ́ méje. Báyìí ni mo dúpẹ́ fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ìjẹ̀bú mi dáadáa ń sọ́fọ̀ mo dúpẹ́ wọ́n ṣe mo dúpẹ́ gidi gan àmọ́ bàbá mi tíráyì gidi gan ọjọ́ méje èmi sùn mi wò ó kí n lọ káàkiri sọ fún tó sọ fún ajá mi kò àṣìṣe fi tàn àṣìṣe pọ̀rọ̀ yẹn pààrọ̀ ń. Dèdèrè ṣé ń gbà tó ń wá ọ̀nà bọ́ọ̀sì ní kú kiri hùn tó ń káàkiri hùn ǹjẹ́ orójú ráyè ilé ẹnìkan? Ǹjẹ́ o mọ̀ pé ibì kan wà tí wọn ti tọ̀ ńbẹ̀ tí wọn ti jẹun? Ẹ wò báyìí ni mo wí láàárọ̀ mo wí lọ́sàn-án mo wí lálẹ́ mo kékékékéké pọ̀ tó ti pàdé mi bá fún ẹ ní ọ̀bọ̀ bá fún ẹ náà pàkọ̀ tí bí wọ́n má ti wo wọ́n má ti dá èjì ogbè rẹ̀ mo wí èmi dá mi lóhùn
ó ní sọ̀rọ̀ sí. ọ̀rí pé oore ń bẹ nínú tí mo tún ṣe fún ọ. ǹjẹ́ ìwọ mọ̀ pé àwọn tó wà lọ́dọ̀ wọn alágbàtọ́ ni wọ́n jẹ́? o mọ̀ pé wèrè ló bí ọ. iṣẹ́ tó kù tó wà ṣe ni kó owó náà bọ́ sí rí ààrẹ o. Bàbá mi mọ ibi tí ìyá mi wà, èèyàn kan tó tẹ̀ sọ pé òun rí wọn Kútọ́nù náà ti rí wọn. irú ẹni tó lóun rí Kútọ́nù àwọn ni kò súnmọ́ bóyá wọ́n lè ní àwòrán wọn torí rẹ bá bọ́ ọ ṣe tí wọn àti ìbọ́dì síkù máa sí ẹ̀ létí gánà lọ́hùn. kọ́mọ́lá wa ti sọ pé wíwá gánà mẹ́ òtọ́ kọ́mọ́lá bí ọ̀rọ̀ wíwá gánà yẹ ẹ́ máa di gánà o kọ́mọ́lá wa pa wọ́n máa wọ̀ sọ̀sì ṣẹ̀ṣẹ̀ kọ́ máa wọ̀ sọ̀wọ́ kọ́ máa wọ̀ síwájú wíwá gánà mẹ́rin wọ́n máa pariwo. mo ní mo fi dọ́ ọ lójú tó ọ bá rí ìwọ mú wá sọ́dọ̀ mi n ó wò sàn. wọ́n ṣe gidi gan-an ẹjọ́ ká tó máa lọ ọ̀rọ̀ tọ̀dọ̀ mi ẹ ṣáà ní pọ́blẹ́mì mi ní pọ́blẹ́mì lọ́dọ̀ wọn. ọ̀ní tiẹ̀ ò ṣeé wò. Ọlọ́run ṣe jẹ́ ká lọ. ẹ ṣe o. rádaràda tiẹ̀ ò ṣeé wò rárá. àtọ̀run ni orí ahọ́n ni tiẹ̀ wà. orí àwọn. orí ahọ́n rádaràda rẹ wà. ọba ṣòwò tó ọba àwọn Yorùbá ṣòwò ọ̀sọ̀ ti bẹ̀ nítorí wọn ò ní gbọ́n tó ń wí. ẹ ṣe o. bí ọ̀sẹ̀ dúdú. ọ̀sẹ̀ pupa ni ẹ. ó yẹ pé kó ti kó di pupa ni ẹ wá gbà. owó sọ bí ebi bí ọmọ sàn.